Well, mo kí gbogbo ẹ̀yin ọmọ Oduduwa nílé lóko káàkiri àgbáyé níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wá lọ́wọ́lọ́wọ́ yìí. Mo kí yín o, tẹ̀ṣọ́ ti gbogbo ẹ̀ ni mo fi kí yín pátápátá, gbogbo àwọn ọmọ Oduduwa, gbogbo àwọn ọmọ Yorùbá àtàtà. Ká tó ṣe ohunkóhun, ẹ jẹ́ ká kọ́kọ́ kọ anthem wa ká lè bẹ̀rẹ̀ ètò. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá jákèjádò gbogbo àgbáyé níbikíbi tí ẹ ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí. Mo kí yín ẹ kú ojúmọ́, ẹ káàsán, ẹ kú rọ̀lẹ́, ẹ kú àṣálẹ́ káàkiri àgbáyé níbi gbogbo tí àwọn ọmọ Yorùbá tí a ṣàn dé. A kí gbogbo wa pápátá. Omoluka lórúkọ tèmi ń jẹ́ lẹ́ẹ̀kan sí i. Mo dẹ̀ kí yín lẹ́ẹ̀kan sí i wípé a kú ọjọ́ mẹ́ta. Lẹ́nìí tọ́pìkì tí mo mú wá, mo ti fi sí orí ibẹ̀. End Nigeria, not end Sars. And lẹ́nìí mo máa fi àyè sílẹ̀ kẹ́ ẹ pè wọlé. Ṣùgbọ́n kẹ́ tó pè kí n tó ṣí ojú òpó yẹn, nọ́mbà tẹ́ máa pè sí mo ti fi síbẹ̀. Mo sì máa tẹ̀ sójú òpó tó bá tó àkókò. Ṣùgbọ́n kẹ́ ẹ tó pè, èmi fẹ́ sọ ẹyọ kan tàbí méjì. Mo dẹ̀ fẹ́ fi àsìkò yìí rọ̀ wá wípé awareness yẹn ó ṣe kókó, ó dẹ̀ ṣe pàtàkì. Ẹ jẹ́ kí ó máa lọ nípa wípé kí ni ẹ bá wa share, ẹ jẹ́ kó lọ. I'm not a blogger. I'm not a YouTuber. Kì í ṣe pé bí a fẹ́ gbowó ń bẹ̀. Ṣùgbọ́n bó ṣe ń jáde sí táwọn èèyàn ń gbọ́ sí nínú àwọn tí ò tiẹ̀ tí gbọ́ nípa ẹ̀ ni wọ́n á ṣe gbọ́ sí. Tí èèyàn kan bá share, ẹni tí ó share yẹn another person á tún wò ó. Tí yẹn náà bá wò ó, á tún post ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ kẹ́ tó ṣẹ́jú ó ti lọ. Bó tiẹ̀ jẹ́ wípé nínú gbogbo àwa tá à ń gbé ní Nàìjíríà, àwa mélòó la ní access sí browsing phone tá lè fi wò ó. Àwọn tó dẹ̀ ní access sí browsing phone mélòó nínú wọn ló rówó ṣe data tá fi wo gbogbo fídíò tá à ń ṣe, bóyá 20 minutes 30 minutes 1 hour. Mélòó nínú wa ló lè afford it? That is to tell you the level of poverty that we are
in Yoruba land precisely. Ẹ bá wa share, ẹ fi message yín síbẹ̀, ẹ jẹ́ kí tọ́ǹbù yín náà kó máa lọ síbi like tàbí love, kẹ́ máa love ẹ̀, kẹ́ máa like ẹ̀ lọ, orí mi gan máa wú ni. Today, mo fẹ́ kọ́kọ́ appreciate gbogbo àwọn tó wà níwájú mi pátápátá, àwọn bàbá mi, bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Lóògùn Ọ̀fẹ́ o, Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo Yorùbá, Ìbà Gani Adams. Mo kí yín ẹ kú iṣẹ́ takuntakun, ẹ kú iṣẹ́ ìlú. Mo kí bàbá mi Chief Sunday Igboho, ẹ kú iṣẹ́ takuntakun, ẹ kú iṣẹ́ ìlú. Mo pè yín ní àkàrà ogun ìgbà tiwa yìí. Mo kí yín ẹ kú iṣẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ aṣíwájú fún mi nínú iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yìí, mo kí gbogbo yín pátápátá. Tí máa ń sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ kì í ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ tó ń ṣe fi ń jẹun bíi tiwa yìí o. Bí sọ̀rọ̀ àwọn freeban, àwọn freelance broadcasters, I'm not talking of them. Mo ń sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ láti agitate fún nǹkan tó tọ́ sí wa ní ilẹ̀ Yorùbá. Mo ń sọ̀rọ̀ nípa àwọn ẹ̀gbọ́n mi, ẹnikẹ́ni kó má tí ì pè wá for now. Ẹ má tí ì pè wá. Mo ń sọ̀rọ̀ nípa ẹ̀gbọ́n mi Ọláyọmí Kóìkí, wípé òkú iṣẹ́ takuntakun ọkùnrin ni ẹ́. Mo ń sọ̀rọ̀ nípa bàbá mi Àròpọ̀ Ire, Gbẹ̀dú Ire. Mo ń sọ̀rọ̀ nípa obìnrin bí ọkùnrin, Erelú Àbíkẹ́ Adé Ọlágòkè. Mo ń sọ̀rọ̀ nípa AY Citizen. Mo ń sọ̀rọ̀ nípa Lady B àti bẹ́ẹ̀ lọ. Ẹ̀gbọ́n mi Marcus láti orílẹ̀-èdè Turkey. Gbogbo yín pátápátá ni mò ń kí fún iṣẹ́ takuntakun tí ẹ̀ ń ṣe lórí wípé Yorùbá a gbọ́dọ̀ bọ́. Àfi tá a bá bọ́ dandandan, a dẹ̀ gbọ́dọ̀ bọ́ ni. Bọ̀dá mi Alimi Ismaila Ọlá, mo dúpẹ́ lọ́wọ́ yín. Nọ́mbà tí mo paste sókè yẹn, ẹ bá mi copy ẹ̀ kẹ́ wá paste ẹ̀ sí bí kẹ́dẹ̀ pin ẹ̀. If you cannot do that, I will do it here. So the topic we want to discuss about today, kó tó di pé máa fún yín láyé má ì tí ì pè wá ẹ ní sùúrù o. Tí a fẹ́ sọ̀rọ̀ lórí ni pé ṣé end SARS ni solution ni tàbí end Nigeria? This is a question you should ask yourself. All of you, gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá pátápátá káàkiri àgbáyé, ẹ béèrè ìbéèrè yìí lọ́wọ́ ara yín. Then mo fẹ́ kí gbogbo àwọn tó jáde tó ń ṣe protest end SARS, mo fẹ́ kó máa béèrè same questions lọ́wọ́ ara wọn. I want them to ask this same question. Ṣé end SARS ni àbí end Nigeria? Ẹ má jẹ́ ká tanra wa. Omi inú ń kọ mí, inú ń bí mi. Kí ni? I was so disappointed lórí àwọn celebrity ilẹ̀ Yorùbá. Lórí àwọn tó ń pera wọn ní celebrities ní ilẹ̀ Yorùbá. I was so disappointed in you, all of you. I don't bloody care. Ẹni tó bá wù kó sọ, ẹni tó bá wù kó má sọ̀rọ̀ mi kó kàn mí. Ṣùgbọ́n àjọjọ wà lórílẹ̀-èdè yìí ni. We knew what is happening. A mọ nǹkan tó ń ṣẹlẹ̀, a mọ orílẹ̀-èdè tó ń pè ní Nàìjíríà yìí. Ọmọdé ni wá ń bẹ̀, ṣùgbọ́n níwọ̀n bá ṣe jọ ọmọdé tó, ojú ti rí. Then why are we deceiving ourselves? Ẹ ṣe jà àti sister mi Dara talk show. I trust you. Ṣàtọ́lá gbogbo yín mo kí. I cannot remember all the name. Gbogbo yín ni mo appreciate mi ìyọ́ ẹni kankan sílẹ̀. Why are we deceiving ourselves in this country called Nigeria? Most especially in Yoruba land. Kí ló dé tá ń tọ́ra wa jẹ? Mo fẹ́ kí message kó máa dọ́dọ̀ gbogbo yín. Davido, I saw you. Mo rí gbogbo yín tẹ́ ń jáde. Mo rí ẹ̀gbọ́n mi Ọdún Adékọ́lá. It's a pity. Ibo ni gbogbo yín wà nígbà tá ń pariwo pé ẹ jẹ́ kí a protest l'October 1st. Where are you people? 3 days ago, I made a statement. Money, mo te post it by Facebook. Money, end SARS is not the solution. SARS will be reformed or renamed, and they will bounce back with full force to retaliate. Do you see what happens now? Want to change here now? Want to saw the SWAT? So what is the difference? Kí la sọ? Ṣé end SARS ní solution?
or you people should come out en masse and let us protest that Nigeria should be dissolved. This nation must be dissolved. I don't care what anybody will say. I don't care army or police or whoever want to arrest me. I don't care. I want sorry pé end SARS call the solution. When you are shouting, nobody should call us for them. Please, when it is time, I will tell you. I will tell you to call. Please, just be patient. Please. For me, just 10 minutes. You are shouting end SARS. SARS nìkan ló brutalize àwọn èèyàn wa. This is a question, Davido, you should ask yourself. This is a question ẹ̀yin Nollywood actors and actresses tí ẹ jáde tí ẹ lọ ṣe protest. This is a question tí mo fẹ́ kẹ́ bira yín. Ṣé àwọn SARS nìkan ló brutalize wa? Or tí come across ibi tí àwọn army tí wọ́n ti yẹ̀yẹ́ ọmọ Yorùbá rí. Tí come across ẹ rí. Even if your child was at the point of death, you cannot make call. Tó bá fẹ́ kọjá lọ́dọ̀ àwọn army. Tó fẹ́ kọjá lásán. Tí ọmọ ẹ̀ ń kú lọ tó ń pì ẹ́ tó fẹ́ sọ solution bóyá wọ́n lè save life ẹ̀. If you dare it, you will face hell on earth. Is that not brutalized? Kì í ṣe brutality nìyẹn. Ẹ máa máa ìdòyìnbó tèmi ò gbóyìnbó. Tell me. I was on my way from Lagos to Ife. I think it's like 2 weeks ago. Mo wá gba ọ̀nà ìlú kan, wọ́n ní ìlú yẹn ní ìlú, I forget, I think it's Ìjẹ̀bú Rẹ́mọ. Wọ́n ní ìlú yẹn ní ìlú current governor of Ogun State and Baba Ìjẹ̀bú or whatever, Kẹ́sìntì. Mo gba ibẹ̀, omi gba gbogbo ọ̀nà ìlú yẹn kò ọ̀nà yẹn ò dáa. Ìyẹn ohun tí ẹ̀kan mi, it's not a new thing pé kí ọ̀nà má dáa nílẹ̀ Yorùbá, ìyẹn ohun ṣe tuntun. But in tẹ́mi wà concern about ni pé mọ́tò taxi kan sáré kọjá wa bóyá òun lè rí ọ̀nà lọ nínú omi yẹn. Ní iwájú àwọn àmì dẹ̀ stop ẹ̀. Wọ́n ní kí gbogbo àwọn tó wà nínú mọ́tò yẹn bọ́lẹ̀ àti driver àti passenger. Wọ́n dẹ̀ kó gbogbo wọn wọnú omi yẹn àti obìnrin àti ọkùnrin nínú omi ìdọ̀tí yẹn wọ́n ní kó máa swim nínú ẹ̀. I was just crying, weeping. What is this? What is this? You are shouting for SARS, that SARS should be end. You are not talking about that. Ṣé brutality. And we are telling you the solution to this. Let me tell you, there is no magic. There is no reform. There is no restructuring. There is nothing you can do that can make Nigerian better. I can tell you this boldly. Share it. Ẹ bá wa share jẹ́ kó lọ. Kò sí nǹkan tẹ́ lè ṣe, kò sí magic tẹ́ lè lò tó lè mú kí Nigeria padà. It will continue to destroy until it collapse. Ṣùgbọ́n kó tó wá di pé wá wọ́ kó bàjẹ́ tán, ṣé wọn kó tiẹ̀ ti wá bàjẹ́ tán sí i, kó tó wá di pé wá wọ́ sí pátápátá. We are telling you now, pé ẹ jẹ́ kí àwa Yorùbá ká jáde jẹ́jẹ́jẹ́jẹ́. We are telling you to let us form our new government, our new nation, fresh and new nation, that will cater for the well-being of his or her citizens, that will make a priority, the well-being of his citizen a priority. A government that will care and cater for everybody that be in that nation. We are telling you this, and you people refuse to do that. Instead of that, you are shouting that end SARS. Ṣé tó bá wá stop SARS yẹn, ó reduce owó rice. End SARS yẹn, ó reduce owó rent tá à ń san lówó ilé. Ó reduce owó cement, ó reduce owó epo, ó reduce gbogbo ìyà tó jẹ wá, ó reduce gbogbo hospital tí ò dáa àti gbogbo ẹ̀wọ́ tó bàjẹ́ tán. Tí wàá gbé èèyàn ẹ tó sick débẹ̀. Àwọn tí ọlọ́pàá tí wọ́n shoot lára àwọn tó protest lára yín, wọ́n rí nínú wọn tó gbé lọ sí hospital. But by the time wọ́n fi land this hospital, there is no, kò sí equipment kankan, kò sí medication kankan bẹ́ẹ̀, kò sí drugs, nothing. At the end of the day, what happens? They died. Now tell me, ṣé gbogbo tẹ́ ẹ wá sọ yẹn ṣó wá work?
Don't let us deceive ourselves. The solution is to dissolve Nigeria. End Nigeria, not end SARS. My fellow Yoruba people. I'm talking to Yoruba people. Because I learned that Igbos joined you. Nínú protest àwọn tó ṣe níbàdàn ṣe lẹ́kọ̀ọ́ ṣe everywhere. Àwọn Igbo náà wà lára àwọn tó join yín. It is true. But I am telling you that that is not the solution. That is not the solution. The solution is to end this shit hole. Calling. Be patient. Ó kù ṣẹ́jú bíi márùn fún mi. I'll give you chance. Please share it. Ẹ bá wa share message. Tẹ́ ẹ bá ti share gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀. Tẹ́ ẹ bá share kò ní dùn tó. Share it. Share the message and let it go. I will just you can see that I won't try láti keep silence. Because inú bí mi nígbà tí mo rí tí àwọn kan jáde, àwọn tó ń jáde, wọ́n láwọn kan jáde pera wọn ní celebrities lọ́sàn gangan. Àwọn governor kan náà ń jáde. They are just deceiving you. They will go back to Abuja and reform it. Ìtorí ìbò tó fẹ́ gbà lọ́wọ́ yín ló fi ń ṣe gbogbo ẹ̀. They are just deceiving you. Ta ló fẹ́ kí kòkó ọbẹ̀ òun fọ́? Governor tó mọ nǹkan tó ń fẹ́ gbà. And those people that are sponsoring them from Abuja, they knew what they are doing. Àwọn governor tó ń bá yín gbé flag tó ń pariwo ensars yẹn pẹ̀lú yín, they are just deceiving you. Wọ́n tàn yín jẹ ní tẹ́ ẹ bá mọ̀. Let me tell you this. There is no prayer. There is no restructuring. There is no reformation. There is nothing so far you can do that can make Nigeria better again. It can never. Into bati budget nìyẹn. The only solution is to dissolve it and kẹ́ẹ̀tẹ̀ wá tún ṣàlẹ́yọlẹ́yọ kẹ́ẹ̀ ṣàsọ́tọ̀ọ̀tọ̀. Eléyìí tí ó bá wúlò mọ́ wọ́n dismantle ẹ̀ wọ́n kó dànù. The solution is to have our own nation. Initially, we are not the same country now. And so really they come. Then what are we talking? And you bossy street. Ẹ wo èrò tó jáde fún protest yẹn SARS. But I don't, please, jọ̀wọ́ kẹ́ ro àròjinlẹ̀ ọ̀rọ̀ yìí ni. Ipe ṣé SARS nìkan ló fìyà ń jẹ wá ni? Àwọn ọmọ wa tó ṣetán ní university tí àwọn àti ọmọ àbókíjọ wáṣẹ́ lọ sí agency or federal ministry. Àwọn ọmọ tí yín tó ṣetán university wọ́n á fi wọ́n lẹ̀. Wọ́n á mú ọmọ Fúlàní tó ní primary 6 dání tàbí tó bẹ́yà grade 2 wọ́n á fún níṣẹ́ yẹn. Against ìwọ tó law school. Some people instead of 4 years, they spent 6 years in university. Kì í ṣe pé wọn mọ̀wé, kì í ṣe pé wọn mọ̀ nǹkan tó ṣe. Because of strike and the corruption in our educational system. Spent 6 years instead of 4 years. 2 years wastage. Ẹ wá ṣe tó níbẹ̀. Ẹ lọ tó. Ẹ wá rí ọmọ àbókí tó fi tagbára tó lọ sí school Almanjiri tó kúrò níbẹ̀ tó lọ primary 6 ṣe gbogbo ẹ̀ tán. Wọ́n á fún níṣẹ́ yẹn all ahead of you that has spent 6 years learning. And yet you are shouting end SARS. Is that the solution? Ask yourself this. I want this message to get to you. Odun Adekola, I saw you. And Davido and some of you that came out for that protest. It's because you don't care for us. Intel money, we pay àpò yín nìkan lẹ mọ̀, ara yín nìkan lẹ mọ̀. Tí ìbá ṣe ara yín nìkan lẹ mọ̀ ni, ẹ jókòó, ẹ ro lọ́sùn, ẹ ro sósì, ẹ pò pọ̀. Then you come out. Láti sọ pé end SARS is not the solution. Bros, please think about this. Do you think they will end SARS like that? Come by in there, they will renew it. Kò lọ́gbọ́n tán dá sí ọ̀rọ̀ NEPA ni. Tán change ẹ̀ sí PACN. Does it change? Instead of pé kó change, go to our worst sí ju ti tẹ́lẹ̀. The same thing will happen with SARS matter. If you don't know. Wọ́n tún wá worst ju ti tẹ́lẹ̀ lọ. Ẹ ń pariwo end SARS. Àwọn custom eléyìí tó ń dáńkọ́ kì í ṣàrẹ̀. Tí wọ́n á lé mọ́tò à ń l'accident gbogbo wọn á kú. Why that? Àwọn road safety ńkọ́? Àwọn immigration ńkọ́? You don't think about all this. All you think is end SARS because SARS is after people that they believe they are Yahoo boys. So torí pé wọ́n wà after àwọn tó ń pè ní Yahoo.
I am not in support of Sars or whatever. What I am in support is that Yoruba nation must be free. There is no way these people, they are not going to end SARS. It is impossible. They will never end SARS. They can only change their names. If possible, they will change the name and they will go back and come back with full force. Retaliation, full revenge on you people. Okay, you don't protest lórí bí Fúlàní ṣe ń pa àwọn èèyàn wa. You don't do that. So, wọn ò tí ì pa sister yín, wọn ò tí ì rape àwọn sister ẹ, wọn ò pa burú ẹ, wọn ò ṣá wọn ládàá. So kò kàn ẹ́, but àwọn ọmọ àwọn tẹ́jọ́ ń náwó, tẹ́jọ́ wà ní club, tẹ́jọ́ ń bu owó táwọn SARS ń lé, tó ń rí jẹ dáadáa nídìí ẹ̀, táwọn SARS ń lé yẹn wọ̀nyẹn ló concern yín. Tẹ́ fi jáde tó fi jẹ́ pé ìyẹn gangan lẹ fẹ́ ṣiṣẹ́ lé lórí. Ẹ jẹ́ lọ jókòó kẹ́ ru àròjinlẹ̀. If not now, it is never. Tí Yorùbá ò bá bọ́ now, it is never. Ẹ má jẹ́ ká tọ́ra. Look what is happening in this country for God's sake. Ọjọ́ tán ti ń pariwo ẹ̀ ṣó dáa ni. Ọjọ́ tán ti ń pariwo ẹ̀ ṣó dáa ni. We are talking of petition and poll. How many of you with numbers of followers you have? How many of you ló direct àwọn followers yín pé sign this petition and poll? You don't do that. Ẹ wá jáde ẹlẹ́n pariwo end SARS. Ṣé solution nìyẹn? Now wọ́n ti end SARS nísìnyí wọ́n ti gbé SWAT wá. So I am expecting you to continue your protest. End SARS. So as from today now, I expect you to change it to end SWAT. They will change it from SWAT maybe to another one, CIT or CTT or whatever. They will change it. And they will continue to brutalize you. They will continue to chase you. They will continue to go after you. They will kill you if need be. They will kill you. They will kill your brother. You are my blood. But it is a pity that you were not a good ambassador to Yoruba nation. Yes, mo bá ẹnìkan sọ̀rọ̀ recently, ó ní Yorùbá ṣòro gan, Yorùbá burú, wọ́n ṣòro dára lé. Mo sọ fún mo ní kó gbé gbogbo ẹnu ẹ lọ. Tó bá rí kan fẹ́nu ẹ sọ lọ wá àṣùká tó dáa kó so mọ́ ẹnu ẹ kó fi block ẹ tàbí kó fi kọ́kọ́rọ́ sí kó tìpa. If you don't know what to say with your mouth. What are we talking? I want to give room for call now. But èmi sọ fún yín pé end SARS wasn't the solution. It is end Nigeria. End Nigeria and let us go. Ní orílẹ̀-èdè wa tuntun ilẹ̀ Yorùbá, orílẹ̀-èdè Oduduwa tuntun ta fẹ́ ní. I don't bloody care about what anybody will say. But tèmi ni wípé we will be an independent nation. Cherry mistake tí ẹ̀yin kan ṣe. Do you think the government we are running in Nigeria ó láti fẹ́ máa run ni? It's not possible. Our leaders will have their wọ́n á jókòó, wọ́n á jọ reach agreement across all the nooks and crannies of Yoruba land. There will be concrete agreement. Very, very good constitution to guide everybody, every citizen of new Yoruba nation. And let me tell you, this nation of Yoruba of ours stands so àwọn kan mọ nǹkan tá máa ṣe ń bẹ̀ òun ni wọn ò ṣe fẹ́ support. Because àwa náà máa gbé òfin jáde bíi ti China, bíi ti Singapore and some other countries. Tó o bá kó owó wa jẹ, if you are a public servant and embezzle our money, we are going to sentence you to death. Abẹ́ orí ẹ̀ sógun, ó pẹ́ tó ogun ti mú ẹ̀jẹ̀ last, abẹ́ orí ẹ̀ sí. Tó o bá kó owó wa jẹ, you are a public figure. A vote fún ẹ, ipe kó o lọ ṣojú wa, o wá lọ bẹ̀ o jẹ owó wa lọ́nà tí ó yẹ kó o fi jẹ. We will kill you. That is constitution of our new nation. It is what we will do. Wọ́n declare fún wa pé wọ́n pa pé they generated 600 to 700 billion in a certain month. Tó bá declare pé àwọn pa 700 billion naira fún yín in a certain month. Be rest assured that they have earned
2 trillion naira. Oye tó máa declare ní 700 billion yẹn, wọ́n ti pa 2 trillion. Eléyìí tó kù, ó ti wà lápò wọn. Wọ́n ti pín jẹ. That 700 billion tó tún declare yẹn gan, wọ́n á tún jẹ nínú ẹ̀. But in our new nation, there will be transparency, just like United States of America. There will be transparency. Ẹni bá kówó wa jẹ apá. That is the only offense or crime that fi máa pààyàn ní Oduduwa nation tuntun tá a fẹ́ ní. If you embezzle public fund, we will kill you instantly. No jail sentence, no jail term. No, we will kill you. Ẹni tó bá rape gan nípa, wọ́n á ní kó lọ máa ṣeré lọ́gbà ẹ̀wọ̀n. Ó lè lo 90 years, á ní kó máa ṣeré ńbẹ̀ for 90 years for the rest of his life. But tó bá kówó wa jẹ instantly apá ẹ̀. Mo rí country tó jẹ́ pé tán bá kówó jẹ, tán bá ti lè indict wọn, or I don't know the English to use for that. Tán bá ti lè sọ pé you are charged for corruption, for embezzlement. Instantly yẹn òun ìyàwó àtàwọn ọmọ ẹ̀ gbogbo ọ̀nà máa padànù. Gbogbo ọ̀nà pa. Àwọn àtẹ̀yìn wá ṣe yẹn fún yín. Tá a bá ti pa ẹni tó kówó jẹ yẹn, àwọn tó kù wọn á súnra kì. That is our new nation for you. So that ayé máa rọ gbogbo èèyàn lọ́rùn. Tó bá pa 1 million, wọ́n á declare openly pé 1 million náà pa. Nobody will embezzle our money. So ìtorí position tẹ́yìn ní bẹ́ẹ̀ ṣe lówó tó yẹn, ẹ fẹ́ kí changes kankan wà. So that bẹ́ẹ̀ ṣe máṣe àwọn èèyàn yẹn kẹ́ ṣe continue láti máa máṣe wọn lọ, kẹ́ máa ride wọn lọ. That is why you don't want to support what we are doing. I don't bloody care, my brother. I don't care. But let me tell you, either you like it or not, we are going to be free. Ẹni tí ó bá tẹ́ lọ́rùn bàtà bá gbà tán ni kó máa lọ, kó lọ join àwọn Fúlàní kó máa bá wọn ṣe lọ́hùn. And I'm using this opportunity to tell our people at the northern part of this country, it is time for you to come back home. Oh, better, because tọ́rọ̀ bá délẹ̀ tán, don't be, ẹ má jẹ́ kó já yín lójú àmọ́ nǹkan tó ṣe fáwọn Ìgbò ní 1965, 1966 tó fi wọ 1967. Àmọ̀rẹ́tì tó fi pa àwọn Ìgbò nípakúpa ní north lọ́hùn. When it is time now, bá ṣe ń pariwo yìí, ó kù tìǹtìǹ ni you will see. Wọ́n bounce sórí yín, wọ́n bẹ̀ sí. Tó o bá nílé síbẹ̀, tí o bá fẹ́ tà tí wọn ò bá rà lọ́wọ́ ẹ̀, leave it, run for your life. The little money in your home. Wọ́n bẹ̀rẹ̀ business yẹn níbí right now before it's too late. We are not talking for, we are not or supporting war. No. Yoruba people are wise. We are highly intelligent, intellectual peoples in Yoruba land. Make sure there is no war. But I will continue repeating it. We are here for them. Just Elon Musk for sure. No doubt. There's no for ya. Tọ́n bá gbé ìjà wá àgbé kojú wọn, but àwa ò pray fún jà. We were people with high. Ẹ̀mí èèyàn jọ wá lójú gidi. We don't kill anyhow. Yoruba people, we find it difficult to kill. But let me tell you, tọ́n bá gbéjà wá àgbéjà kojú wọn ni. I want to open it. Ẹ bá wa share, please. The number tí mo rí bí kò impress me at all. Ọ̀rọ̀ pàtí mo fẹ́ sọ, but kò sá àwọn èèyàn disturb phone, they just want to contribute. Let me open the WhatsApp now. Kẹ́ pè. So WhatsApp yẹn ti wà open. You are free to call. You are free to call in now. Ẹ jáde, where are you? Gbogbo yín, gbogbo. In fact, mo wo títí mo rí àwọn student tí wọ́n rọ́ jáde. Ṣé live tẹ́ ń gbé yóò ti mọ yín lára? Ẹ lọ sí America kẹ́ lọ wo nǹkan táwọn student ṣe ń bẹ̀. You don't go to America and see what they're doing. Go to UK. Go to India. As a student, you will be given a certain amount of money. A certain amount to have a research. But here in Nigeria, instead of giving you money, wọ́n máa make sure wọ́n pa ẹ́ àti talent tó ní gbogbo ẹ̀ náà máa die down. Hello, à ń gbọ́ yín, ẹgbọ́n sókè. Hello, ẹ káàsán o, à ń gbọ́ yín, dárúkọ yín àti bí tẹ́ ti ń pè. Omoluka. Ẹ ṣé o. Ẹ kú iṣẹ́ ìlú o. Olúwa ló ń ṣiṣẹ́ o.
ẹ ṣe gan ni o à ń gbádùn ètò yìí o bẹ ṣe ń ṣe o Ọlọ́run á ràn wá lọ́wọ́ o Àmín àṣẹ Ọlọ́run á Èdùmàrè. jẹ́ kí àwọn ènìyàn wa kọ́ gbọ́rọ̀ o kọ́ wo gbogbo bó ṣe ń pa àwọn àbúrò àwọn ẹ̀gbọ́n àwọn ènìyàn ló kúrò nílé ẹ̀ láàárọ̀ nísìnyí tó ń padà bọ̀ nílé lọ́sàn-án tó kọ̀ shoot ẹ̀ straight bullet àwọn ènìyàn wá dẹ̀ jókòó wọ́n jókòó tẹ́tẹ́rẹ́ wọ́n fọwọ́ lẹ́rọ́ wọ́n ń wò nígbà tí ò tí ì kàn wọ́n kò ì kàn wọ́n tó bá kàn wọ́n ni wọ́n á jáde ẹ̀yin ẹ̀rí wọn bá ṣe ń jáde endsars mo rí Tóyìn Abraham bí kíní nísìnyí wọ́n gbé kíní jáde lẹ́yìn tó ń ṣe Yorùbá nation àárín wọn o ṣé ń ríran wò ṣe ń rí ṣùgbọ́n Ọlọ́run á gbà wá lọ́wọ́ wọn Ọlọ́run á gbà wá ìjàngbara tá à ń jà yìí Ọlọ́run á mú wa délẹ̀ ìlérí nǹkan tí mo kàn fẹ́ sọ ni wípé ṣe mọ̀ pé níjọ́ kìíní àná nígbà tí Mósè ń kọ́ àwọn ọmọ Ísírẹ́lì lọ tọ́lọ́run sọ pé kó lọ kó wọn nílẹ̀ Íjíbítì ṣe mọ̀ pé kò ń ṣe gbogbo wọn ló kó délẹ̀ ìlérí o ṣe mọ̀ pé àwọn kan ṣì wà ń bẹ̀ wọ́n dúró wọn tẹ̀lé Mósè o irú wọn làwọn yẹn irú wọn ni àwọn tí ò ní bá wa délẹ̀ ìlérí ní àwọn yẹn o ṣùgbọ́n Ọlọ́run táwa gbójúlé tá a dẹ̀ ń sìn àwọn alálẹ̀ wa wọ́n á ti gbogbo àwọn tó gbárùkù ti iṣẹ́ Yorùbá nation yìí á tì wá lẹ́yìn wọn ò ní tì wá lójú wọn á mú wa délẹ̀ ìlérí láyọ̀ àti àlàáfíà ẹ máa bẹ́tò lọ tó bá kù àtún máa pè yín. ẹ ṣé. Àwọn èèyàn students ó bà mí lọ́kàn jẹ́ mo rí àwọn students tó ń tú síta in mass tó ń pro ẹ bá gbóhùn sókè kẹ́ dárúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè orílẹ̀-èdè tẹ́ ẹ ti ń pè. Hello, ẹ káàárọ̀ sà. ẹ ṣé gan o ẹ káàárọ̀ o. Ẹ kú Ṣẹ́gun ló ń sọ̀rọ̀ láti Maryland láti United States. ok ẹ ṣé ẹgbọ́n sókè. ẹ ṣé ẹ̀gbọ́n wa adúpẹ́ gan adúpẹ́ lọ́wọ́ yín. ẹ ṣeun. Thank you so much. Ṣe rí n tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ ìsìn sà mo fẹ́ kí gbogbo wa ká focus ẹ̀ very very well ṣe get àdúrà wa ló gbà go on agbọ́yìn. Calling. please ẹ má tí ì pè tẹ́ni tó sọ̀rọ̀ bá sọ̀rọ̀ tán ni kẹ́ ẹ jẹ́ kó ní kẹ́ lómi pè wọlé please go on sir we are with you. ẹ ní sùúrù kíní yẹn ò ẹ jẹ́ kí n reconnect ẹ. ok ẹ go on ẹ máa sọ̀rọ̀ yín lọ. ok. hello. à ń gbọ́ ẹ máa sọ. ṣé ń gbọ́ báyìí. a ti ń gbọ́ ẹ máa sọ. so ohun tí mo sọ ni pé ṣe rí àdúrà wa ló gbà bẹ̀tí tó máa ń ṣe àwọn ènìyàn àjàjà àwa black ò ní pé táwọn tàdúrà wa bá gbà a sì máa wà lórí ìkúnlẹ̀ a sì máa pray ṣe rí pẹ̀lú tó ṣẹlẹ̀ lọ́wọ́ sìn àdúrà ṣe rí kì í ṣe endsars ni o wọ́n kàn lo topic yẹn as endsars ló bẹ̀rẹ̀ ṣe mọ̀ wọ́n ti sọ pé swap now àwọn èèyàn ti reject ẹ̀ ṣe rí n táwọn èèyàn request fún gan àwọn gan. ẹ má pè ẹ jẹ́ kẹ́ni tó sọ̀rọ̀ yìí ó sọ̀rọ̀ tiẹ̀ tán. Calling. please ẹ jẹ́ kán land ẹ bá a ṣe ní ṣókíṣókí. ti máa lé mu wa. Calling. ok ẹ jẹ́ ká gbé ó yá ìgbóhùn sókè. Hello. ẹ máa sọ̀rọ̀ yín à ń gbọ́ yín ẹ dárúkọ àti ibi tẹ́ ti ń pè. Láti Egypt. ok. Ẹ wo ẹkùṣẹ́ ṣe rí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn adúpẹ́ lọ́wọ́ ọlọ́pàá àwọn kan tẹ̀ kọ́kọ́ jáde tí wọ́n pariwo endsars ó ti bẹ̀rẹ̀ nìyẹn ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ ẹ bá wa kéde ṣe rí gbogbo àwọn pásítọ̀ ńláńlá yẹn kí wọ́n sọ fún àwọn mẹ́bà wọn nínú chọ́ọ̀chì tí wọ́n sign petition Oduduwa nation Yorùbá nation kan sign petition yẹn so a lè go viral torí àwọn pásítọ̀ yẹn àtàwọn ìmáàmù yẹn tó bá sọ fún àwọn èèyàn wọn
àbọ̀rọ̀ mi ò yé yín. ó yé wa. So that is it, nǹkan tá a lè ṣe tó máa bẹ́tà fún wa nìyẹn nítorí pé ṣẹ́rí ìtabá sọ pé àwa ta wà ní outside country kò kàn wá àwa gan ló tẹ̀ ń ta lára jù àwọn tó dé wà ní Nàìjíríà mọ nǹkan tó ń ṣẹlẹ̀ tó rà wá mọ nǹkan tó ń ṣẹlẹ̀ jù wọ́n lọ àwa lè sọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà jù wọ́n tó wà Nàìjíríà lọ àwọn ò mọ̀ àìpéyọ̀ wọn tí mo bá sọ̀rọ̀ wọn ò mọ̀ nǹkan tó ń lọ wá nípa àwọn ọba rẹ̀ eléyìí ò yẹ wọn ṣùgbọ́n èyí tẹ́ ẹ mọ̀ tó ń lọ jù tẹ́ yìí rí inú tẹ́ rí ta ẹ bá wa sọ fún gbogbo àwọn pásítọ̀ yẹn àti èyí tó bá yẹ pé Ọlọ́run fẹ́ fìyà jẹ nìkan ló kù tí Ọlọ́run máa kẹ̀yìn sí kí àwa Yorùbá dúró àwa Yorùbá tá a gbèdè ara wa ká dá dúró ṣé tipátipá ni ká ṣe ìyàwó tí ò nítumọ̀ ẹ jọ ẹ bá wa pa ẹ bá wa bá kéde fún ọ bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ ṣe lọ tẹ̀yìn kéde tẹ̀ ń wàásù nípa Yorùbá nation tẹ̀ ń pín vẹ́ẹ̀t bẹ́ẹ̀ ṣe pín vẹ́ẹ̀t fún ọba kálí gbogbo ẹ̀ là ń wò lánàá. ẹ ṣe. so ẹ jọ Ọlọ́run á ràn yín ṣe. Gbogbo ẹ̀sọ́ ni ẹ bá wa pariwo fún àwọn ìmáàmù yẹn àwọn pásítọ̀ yẹn ẹ bá wa pariwo fún wọn kí wọ́n pariwo fún wọn àti èyí tó ẹ pé èyí tí ọlọ́ba fẹ́ fi yà jẹ látàyè ìdọ́rùn nìkan ló kù kí wọ́n sọ fún àwọn mẹ́bà wọn ní chọ́ọ̀chì kí wọ́n join together kí wọ́n sign petition yẹn. ẹ ṣe adúpẹ́ sà ẹ ṣe gan. ẹ ṣe gan. ṣé rí ọ̀rọ̀ àwọn pásítọ̀ àtàwọn ìmáàmù wa Yorùbá ló máa ń pòwe kan wọ́n ní ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ adẹ́ ń sọ fún wa sí ó dàbí pé a sọ̀rọ̀ ẹnu wa ń rùn lọ́dọ̀ yín bọ̀ nígbà tó bá máa já tó bá máa já tán orí yín ló ń jábọ̀. ìyá mi Òṣàtọ́lá I would like you to call in màmá mi Òṣàtọ́lá I would like you to call in so that àwọn èèyàn fẹ́ gbọ́ ẹ ṣe gan sà ẹ bá wa gbóhùn sókè ẹ gbóhùn sókè wọ́n ń gbọ́ yín. Please ẹ má pè sórí fóònù tí mò ń lò call on this number tí mo fi síbẹ̀ ẹ má pè sórí fóònù tí mò ń lò there is no way I can pick it ẹ má sọ̀rọ̀ yín lọ à ń gbọ́ yín. ok sir nǹkan tó mo dúpẹ́ lọ́wọ́ yín fún ètò tí ẹ̀ ń ṣe yìí inú wa dùn a dẹ̀ really appreciate it. ẹ ṣeun. so nǹkan opinion tó ní fẹ́ fi kalẹ̀ kí olóyè Sunday Igboho tí wọ́n ti wà disappointed pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ ní October 1st a rí pé ó dà pé ọ̀rọ̀ Oduduwa Republic ó tún ti silent díẹ̀ kò dẹ̀ wọ́n wá bẹ́ẹ̀ endsars yìí tí àwọn èèyàn ń ṣe yìí ẹ jẹ́ ká tún lo arena yẹn láti tú ìbéèrè tí mo fẹ́ béèrè àwọn nǹkan wo ló ti wà in place fún wa láti fi ja ìjà yìí apart from pé a ní ayẹta a ní gbá a ní àwò ṣá a ní enough resources láti fi jàjà yìí àwọn Nigerian soldiers wo tó ń jẹ́ Yorùbá ni wọ́n support wa àwọn international nations wo ni wọ́n support wa lórí Oduduwa Republic tí gbogbo eléyìí ò bá sí tabakọ̀ ń pariwo tá à ń sọ̀rọ̀ láti ní dọ́là gbogbo kínní yìí a kàn dàbí pé a kàn sọ̀rọ̀ dálẹ̀ ni bó tí gbogbo nǹkan bá ti wà létò tí gbogbo resources bá ti wà ńlẹ̀ fún wa a gbọ́dọ̀ dákẹ́ lórí ọ̀rọ̀ yẹn ìyẹn ni mo rò pé bóyá ká sọ̀rọ̀ ká ṣiṣẹ́ lé lórí àtẹ̀yìn àti gbogbo àwọn tó ń wà tí wọ́n jẹ́ stakeholders lórí Oduduwa Republic yìí tí gbogbo wa náà ká lè gbárùkù sí àmọ́ tí a bá rí pé gbogbo àwọn nǹkan ti wà in place àní worship àní gbà láwò táwọn arábí bá kojú wa kí la fẹ́ fi ṣé ayẹta nìkan la fẹ́ fi kojú wọn tó ọ̀rọ̀ tèmi ojú bẹ́ẹ̀ lọ o. ẹ jẹ́ kí n sáré fún yín lésì ẹ jẹ́ sáré fún yín lésì tí ẹ sọ ṣé ẹ rí àlàyé tẹ́ ẹ ṣe tábàtì ẹ̀ láwọn tó ń support wa a lè disclose ẹ̀ oníkálukú ló mọ bó ṣe ń ṣe ètò ń lọ ẹ má jẹ́ kẹ́rù bà yín kó tó di pé ìbọn dé kó tó di pé bọ́ǹbù gbogbo ẹ̀ dé ó ní kan táwọn bàbá wa fi ń jagun wọ́n jagun náà wọ́n dẹ̀ ṣẹ́gun wọ́n jagun so ẹ fi yẹn lẹ̀ ẹ fi gbẹ́ yẹn ẹ fi ilẹ̀ fàgbépo mo sọ nǹkan kan lẹ́ẹ̀kan ẹ̀ẹ̀kan understand mi ṣe rí Yorùbá ní gbogbo ilẹ̀ Áfíríkà kò sí orílẹ̀-èdè tó ti kàwé tó ilẹ̀ Yorùbá àwa la kàwé jù ọpọlọ yẹn Ọlọ́run fi kẹ́ wa gbogbo nǹkan Ọlọ́run fi kẹ́ wa nílẹ̀ Yorùbá it is just a matter of fact do your research do your findings and you will discover that I'm telling you the truth. ẹ mú kó tọ́ ni mo ń bá yín sọ because when tí n bá sọ̀rọ̀ mi mo máa ń gbìyànjú láti ṣe research ní Google dáadáa because ibi ìmọ̀ ni
kí la àwa ń sọ yí pé àwa wá ń jáde ẹ̀ ń pariwo EndSARS ó ń bí mi ó ń run mí nínú. SARS alone is not our problem. Ẹ̀gbọ́n mi, I will take your call please. Bàbá wa AY citizen Ayọ̀ Ògúndìyìmú ó ní ẹ̀ ń pariwo EndSARS ó ní EndSARS ẹni sùúrù ó ní EndSARS kọ́ the solution. It's just a symptom. Nigeria is the problem. Kì í ṣe SARS. Ẹ̀gbọ́n sókè àti ibi tẹ́ ti ń pè wá. Ẹ ṣé gan, good morning. Good morning, sir. Yeah, I thank you very much for the program that you are doing. I'm Yoruba. I didn't grow up in Yoruba land, so I don't actually understand the language you guys are speaking. I'm from Ogun. My dad is from Ogun State, Abeokuta, while my mom is from Edo State. So I'm not understanding the Yoruba you guys are speaking, but I already understand that we guys are agitating for Oduduwa Republic. I want to make a contribution. If we can also take an advantage of this protest that they are doing, not just only EndSARS, so they should, Oduduwa people in Nigeria, they should. Ẹ jẹ́ kẹ́ni tó bá ń sọ̀rọ̀ kó sọ̀rọ̀ tán kẹ́ tó pè. Ẹ jẹ́ kẹ́ni yẹn land kẹ́ tó pè. So that's it, ẹ jọ̀ọ́. Màmá mi ò ṣàtọ́lá, when it is time please a fẹ́ kẹ́ pè wọlé kẹ́ báwọn èèyàn wá sọ̀rọ̀. Most especially celebrity bọ́n ṣe rí àwọn youth wọ̀nyẹn kó mọ́ra tó ń ṣe protest lórí EndSARS kọ́ bá wa lo opportunity yẹn náà kọ́ wá fi bá wa ṣe protest lórí give us Oduduwa nation. Kọ́ ṣe SARS is not our problem in Yoruba land. SARS kọ́ láyé ìgbà kan nígbà táwa gbójú tí mo tiẹ̀ ń ṣe ọmọdé bọ̀ wọn ò tiẹ̀ ṣe mọ́ nígbà tèmi yẹn mo ṣáà gbọ́ tán ẹ̀. téèyàn bá jalè wọ́n máa gbé lọ síwájú ilé bàbá ìtàn tí máa lọ pa ni iwájú ilé bàbá ìtàn tí máa yìnbọn pa láti dá àbùkù lé gbogbo àwọn fámìlì yẹn láti lè kọ́ àwọn tó kù lọ́gbọ́n pé nǹkan báyìí máa ló ṣẹlẹ̀ ṣé o rántí ilé lágbájá ṣé o rántí báyìí ṣé o rántí báyìí. That is Yoruba for you. We are people with conscience. Yoruba ò kì í support nǹkan burúkú. Ẹ kàn pariwo ẹnu Yoruba ò kò Yoruba ò dáa Yoruba burú Yoruba ṣe. Ẹ sọ ìlú tí ò sí fún mi. Tell me. Orílẹ̀-èdè tí irú ẹ̀ ò sí ẹ sọ fún mi. All over the world. Then I will tell you. Ipe ẹ lọ ṣe findings yìí. Ẹ mọ̀ pé tí wọ́n gan wọ̀ sí ju tàwa Yoruba lọ. Kò lè ṣe kí irú ẹ̀ má wáyé kò lè ṣe kó má sí. But this time around we said clearly that we want to leave. Another person on the call. Ẹ gbóhùn sókè ẹ dárúkọ yín àti tẹ́ ẹ ti ń pè. Ẹ rà sà, mò ń pè láti US. Kẹ́hìndé lórúkọ mi ò, ọmọ Èkìtì ni mí, Iṣẹ́ Èkìtì. Ẹ ṣé o. Ṣé rí ẹ̀gbọ́n tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn? US mo ti ń pè láti mainland ní Baltimore. Ok. Ẹ máa sọ̀rọ̀ yín, à ń gbọ́ yín. Yes sir. Bọ́dà tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn tó ní ọmọ Yorùbá, ó ní pọ́psí òun ní pé Yorùbá ni mọ̀mísí òun Edo State. Mo rí láìkọ̀ọ́ tó sọ yẹn torí each time máa ń ro kíní yẹn pé SARS is not our problem. To yẹn sà, ẹ ká take advantage pé wọ́n protest in together sí ká change yẹn pé we want Yorùbá nation. Nítorí ó dàbí gbogbo wa àwa youth yẹn orí wa ò pé Nàìjíríà yẹn. Orí wa ò pé. Bí ìjà ẹ ti bá wa lára mu ni kò yé mi torí máa ń wo kí yẹn pé ṣé SARS ní gangan ni problem wa ni àbí ká dá dúró. Kò yẹ yín ká dá dúró sà ọlọ́run dẹ̀ bá fún wa ṣe. Àṣẹ. SARS ò ń ṣe problem àtọ́ sà SARS ò ń ṣe problem àtọ́ sà tó yẹ yín sà mi mo bá yẹn ronú nílẹ̀ Yorùbá mi mo bá yẹn ronú sà bóyá ìyá yẹn ti dùn mọ́ wọn ni o sà mo mọ etí mo ń send sí Nàìjà every weekend sà fún àwọn family mi àtàwọn ọ̀rẹ́ gan àti tí mi mọ̀ tẹ́ bá kò máa pè kẹ́ni I need ìkọ̀ báyìí but eléyìí tí bá ní mo lè ṣe fún wọn. Bọ́tà bá ṣe sà ta ló fẹ́ ṣe kọ́tẹ́ gọ́ọ̀mẹ̀tì máa ṣe àwa táwa lábúrọ̀d là ń ṣe fún wọn. Wọ́n pariwo gbogbo wọn ni àtàwọn sẹlẹbírìtì àwọn olórí burúkú gbogbo tó ń jáde tó ń sọ pé EndSARS ìbọn lórí burúkú wọn ti wà òkè ni wà òkè. Kò kún àwọn ọmọ láìpẹ́ wọn pa fámìlì wọn rí tí Fúlàní bá pa fámìlì wọn rí wọn ò ní sọ bẹ́ẹ̀. lóyún kó wọn lọ́wọ́ pé ẹ̀ ń ká dá dúró. Ìpínlẹ̀ burúkú Tinubu yẹn ẹgbẹ́ kò sọ̀rọ̀ ọ̀sìn.
àwọn èèyàn tẹ̀ wọ́n sọ bóyá wà ẹ̀ ṣe ẹni tó kù nígbà tí mo ẹ̀fẹ́ ti káwọn gáàsì yẹn ṣe àtàkùn ó lọ sílé ẹ̀ ní bọ́dúlọ́ọ̀mù yẹn. àwọn èèyàn ò jẹ́ kí kọ́ọ̀lù yìí. calling, ẹ jẹ́ kí ó yé wa yékéyéké pé kì í ṣe SARS ni problem tá a ní nílẹ̀ Yorùbá. The problem we have is far above SARS. Ẹni tó sọ ẹ jẹ́ kán sọ̀rọ̀ tán another person. Okay. Keep it on. Ó da Victor méjì padà jẹ́kẹ́ ni ẹ pè. Èmi ni. Okay. Hello, Victor. I will call you back. Victor. Yes, ma'am. Pé ẹni ẹ padà máa kó pèmí tó bá ti finish. Okay. Ẹ gbóhùn sókè. Ẹ ṣé o. Ẹ bá wa share program yín gbogbo ẹ̀yin tí ẹ ń wọlé ẹ bá wa share àárí ọwọ́ yín ẹ bá wa share kẹ́dẹ̀jẹ́ kọ́wọ́ yín máa lọ sókè ẹ gbóhùn sókè à ń gbọ́ yín. Mo kí yín ẹ kú iṣẹ́ takuntakun. Ẹ ṣé o. Ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ méjì mẹ́ta mo fẹ́ sáré sọ. Ẹ jọ̀ọ́ ní Ondo State. Okay, ìyá mi Òṣàtọ́lá, I will call you. Ẹ pè tẹ bá ti pè tí mo get number yín I will call. Okay, go on. calling, Ẹ jẹ́ kẹ́nìkan sọ̀rọ̀ tán kẹ́ tó pè ẹ jọ̀ọ́. Okay. calling, Let me try this. Okay. Hello? Boss, okay. Can you hear me? Yes. Please mute the one playing underground. Please mute that one. Which one? I can hear myself, so you cannot listen to two at once. Just mute the one you are using to watch the live broadcast. Oh yeah, go on. Speak. Okay. So I was the guy I was talking to that said that my mom is from Oduduwa and my dad is from Ogun State. Yes, you said it. So I want the youth, the Yoruba youth to take an advantage wait, of my this brother, protest. Bros, wait. Let us make it WhatsApp only. Okay. WhatsApp only, please. WhatsApp alone. If someone is speaking with us on WhatsApp and a direct call came in, it's going to disrupt it. So please let us make it WhatsApp alone. WhatsApp alone. Please. Thank you. Bros, go on. Yeah. So we should take an advantage of this protest. If you see this protest now, even the AIG, they have stopped the protest that they have disbanded Sars and all the rest. They even invited the video and all the rest. If you look at the situation, even Davido could not even confront the ending of this end SARS. You see, the more they said they end the SARS, the more the people are agitating more because people are hungry not only because the SARS, it's just that they just hide under the coverage of end SARS. So this protest is going to last very long, like what Mr. Moyelesu was saying yesterday. People are hungry. You know, a lot of things are happening in the country. So the youth are taking more advantage of that. They are just using answers to cover up. I don't know if you are getting me. So other things are coming for the youth now to have to eat. So when the Yorubans are among the answers in Nigeria, they should also be saying Oduduwa to advertise more Oduduwa in that protest, so that people will know that a lot of things are on ground. A lot of things are really pissing the Nigerian citizen up. You understand? So it will be very, very lovely. Okay, thank you. Yeah, because the way I see this Oduduwa Republic, it's just new here, but it's all over the world now.
is moving faster, even more than the Biafrans, the way the Biafrans started. So Oduduwa, if we continue with this spirit like this, you will see we'll get Oduduwa. It will never take it will not take longer. So they should take more advantage on this now. Begin. Àti ní kẹ́ má pè ní direct mọ́. Calling. Ẹ pè sí WhatsApp alone. Don't call on direct line again. Go on. Okay, better. Oduduwa nation. Ọlọ́run ti fàṣẹ sí. Èmi sọ nǹkan kan fáwọn èèyàn ọmọdé jẹ́ kó yé wọn pé bí ẹnu Yorùbá tiẹ̀ ṣe wá kò lásìkò yìí. Pẹ̀lú wọ́n ṣe pariwo ẹnu Yorùbá kò bẹ́ẹ̀nu ṣe kò lásìkò yìí. Ó yà mí lẹ́nu. Ó fi hàn pé the spirit of àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá ti wọnú inú bí gbogbo àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá pé Yorùbá rí bí eléyìí. I have been saying this, that Yorùbá as a nation is 56 years backward. 56 years backward. Yorùbá 1966 láti gbóòórùn development mọ́ nílẹ̀ Yorùbá. Ẹ gbóhùn sókè. Victor. Yes, mommy, ẹ go on. Ẹ kú iṣẹ́ kàtó. Ẹ kú iṣẹ́ takuntakun. Àbọ̀ Ọlọ́run adájú lórí ẹ̀. Àmín àṣẹ. Ẹnikẹ́ni má pè wá direct. Kẹ́nikẹ́ni má pè direct. Ẹ jẹ́ kí àwọn ìyá wa ẹ jẹ́ kán sọ̀rọ̀ tó àti Dublin náà ti ń pè wá. Ẹ jẹ́ kán bá wa sọ̀rọ̀ tó bá ti sọ nǹkan tó fẹ́ sọ another person will call me. Ó yá, mommy, go on. Calling. Ẹ máa sọ̀rọ̀ yín lọ, mommy. Akin nílé lóko Akin. Mátà tó wà ńlẹ̀ kì í sọ̀rọ̀ EndSARS. Níná EndSARS kò sómi láti 96. SARS kan ló kọ̀ sí problem wa. Àwọn olórí wa àwọn ni problem wa. Kò sí iná kò sómi kò sí ọ̀nà. Ẹ lọ sí ọ̀nà rẹ̀ ìmọ̀ ní side Kogi State. Kéèyàn wà lórí road for almost 7 to 13 hours. Nínú ìlú láti 1960. Téèyàn bá síkì láàrin ọ̀nà yẹn kí ni nǹkan tá a fẹ́ ṣe? Tá a bá lọ sí airport problem ọlọ́pàá gbowó lọ́wọ́ wa. SARS kan ló wà ń bẹ̀ o. Sójà wà ń bẹ̀ o. Ààrò jẹjẹ. Kò sí medical care. Kò sí good security. Ṣé àwọn SARS náà ló fún wa ní problem? Àwọn old cargo láàfẹ́ nínú ìlú. Àdẹ̀fẹ́ àwọn olè, àwọn jẹgúdújẹrá, àwọn tó ti destroy life wa láti 1960. These people ẹ jẹ́ ká jáde gidigidi. Ká múra sí ọ̀rọ̀ ìrìn àjò àwọn púpọ̀ àwọn ọmọ wa. Nítorí pé nǹkan tí àwọn people ìfẹ́ ṣe. Nǹkan tó fẹ́ ṣe tí a bá pẹ́ jù ẹ rí i pé wọ́n jẹ́ kí àwọn sójà kan gba ìjọba padà. Ọ̀nà tó ń gbà lọ nìyẹn. So à ń láti múra gidigidi. Ọ̀rọ̀ ogun kọ́ lélẹ́yìí. Tá a bá ń sọ lọ́rọ̀ Yorùbá ní ọpọlọ. We are intellectual ni wá. Nílé lóko lọ́nà àjò gbogbo ọ̀nà láti gbà láti wúlò. So fún wa láti máa jẹ ariwo SARS tá à ń pariwo SARS yẹn kọ́ ni problem wa. Ọlọ́pàá gan bó dé airport tó máa gbowó lọ́wọ́ ẹ̀ bó dé seaport tó máa gbowó lọ́wọ́ ẹ̀ àbí ìmọ̀bí tó ti ní gbowó lọ́wọ́ ẹ̀ ní ọlọ́pàá lásán. Àwọn tó jẹ́ road marshal wọ́n á gbowó lọ́wọ́ ẹ̀ custom á gbowó. Ṣé SARS náà ni àwọn yẹn? A lot of people ló dúró ti pàdánù. Àwọn èèyàn wa tó tì mọ́ police station tó wà ní prison unnecessarily tí ò sí nǹkan kan. Ẹlòmíì ọ̀sẹ̀ wọ́n kàn lọ́ọ̀kẹ́ pa síbẹ̀ ni. Ṣé SARS ló lọ tì wọ́n mọ́lé? SARS ló gbé wọn lọ prison yard. Hospital wa tó ti bàjẹ́ ṣé SARS ló wà ń bẹ̀? Àwọn religion leaders wọ́n ra aeroplane wọ́n ra jet wọ́n ra gbogbo ẹ̀. Wọ́n rántí gbogbo nǹkan yìí. We can't continue like this. Gbogbo àwọn nuisance àwọn bastard leaders wa gbogbo wọn ló wá sí Europe. Tó gbogbo nǹkan bí èèyàn bá wọ aeroplane láti Nàìjíríà tó fẹ́ bọ́lẹ̀ ní Europe tó bá sick
ambulance máa gbé láti inú aeroplane ló ti máa gbé tó lè máa tọ́jú ẹ̀ kò jẹ́ kó jáde tán tó máa gbowó lọ́wọ́ ẹ̀ ó free nìyẹn budget for everything only budget for everything tí irú ilé ìta tó ń sọ yìí àwọn doctors wa wọn láàánú nọ́ọ̀sì wa wọn. Calling. ẹ máa sọ̀rọ̀ yín lọ mọ́ mi. So ẹ jẹ́ kájà break wa enough is enough. Thank you very much my dear. God bless you. ẹ ṣé thank you ma. ẹ ṣé. Sherry, mo fẹ́ kẹ́ fún mi ní ìṣẹ́jú fẹ́rẹ́fẹ́ yìí. Please nobody should call in. Gbogbo àwa tá a wà ń bí tẹ́ ẹ̀ bá ti gbọ́ nípa petition and poll wa ẹ rọra máa fi comment yín síbẹ̀ right away. Nobody should call for now. Ẹ fún mi ní 5 minutes péré. Lẹ́yìn 5 minutes yẹn àtúnṣe ojú òpó lẹ́ẹ̀kẹ́ tún bẹ̀rẹ̀ sí ní pè wọlé. Ẹni tí ò tí ì sign petition ẹ signify sí bí immediately náà máa send ẹ̀ sí ẹ. Ẹ rọra fi ọwọ́ síta ń bí kẹ́ kọ jáde nínú comment pé mo need the petition and poll yẹn. They will send both to you. Kẹ́yìn náà kẹ́ lọ fill ẹ̀. We need it. Gbogbo àwọn students wa wà ń bẹ̀. They are not ready to do this. Mo dẹ̀ sọ fún our parents pé tẹ́ ẹ̀ bá lè ṣe léyìí fún ara yín. If you cannot do this for yourself, do it for your children. Talk to them. Gbogbo wọn náà ní fóònù dání. Ẹ share message ẹ jẹ́ kó lọ. Gbogbo wọn náà ní fóònù dání. Tí wọ́n lè fi sign yẹn, it doesn't cost them money. It is free. Ẹ ní sùúrù fún wa. A máa ṣí ojú òpó yẹn lẹ̀. Ẹ jẹ́ kí gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin màmá gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wo program ẹ fún àwọn ọmọ yín ní petition yẹn jẹ́ kó sign ẹ̀ that petition and the poll. Ara àwọn nǹkan tó máa ràn wá lọ́wọ́ nìyẹn tẹ́ bá sọ pé ẹ fẹ́ ká jagun àwọn nǹkan tó máa ràn wá lọ́wọ́ tí ò fi ní sógun nìyẹn o. There are many countries tó ń ṣerú ẹ̀ tí ò dẹ̀ sógun tí ò síjà tí wọn ò yìnbọn. Czechoslovakia wọ́n pín gbogbo nǹkan wọn lórí ìjòkó ni tí tó fi dórí orúkọ àwọn kan mú Czech àwọn kan mú Slovakia wọ́n pín kò dẹ̀ síjà. USSR táwa mọ̀ tẹ́lẹ̀ wọ́n ti kúrò ní USSR wọ́n ti pín gbogbo ẹ̀ àwọn kan ló mú U àwọn kan ló mú SS àwọn kan ló mú àrùbú gbogbo ẹ̀ Czech jáde ń bẹ̀ Ukraine jáde lára wọn Russia jáde lára wọn Uzbekistan or whatever gbogbo tantan gbogbo ẹ̀ ló jáde ń bẹ̀ wọn ò dẹ̀ yìnbọn síra wọn wọn ò para wọn. The same thing can happen in Nigeria and that is what we are trying to do now. That is what we are trying to do. Pé kó má síjà ìyẹn la fi sọ fún yín pé ẹ lọ sign petition yín kẹ́ ẹ ràn àwọn ọmọ yín lọ́wọ́. Samuel Jẹgẹdẹ wọn máa send ẹ sí yín àwọn tí ò tí ì rí ẹ bá mi wọ́n ti post ẹ síbẹ̀. Just click on it and sign it. You don't chip in money when they ask for chipping money. You don't do that. Just share it with your friends. When you share it with your friends, then you perfect it. Make sure you pay o sign yẹn o dẹ̀ fáwọn ọ̀rẹ́ at least 5 of your friends let them sign it. Let 5 of your friends let them sign it. Adé Balógun tí ó ń bèrè nọ́mbà tẹ́ máa pè sí láti pin sísàlẹ̀ yẹn. That is 07046092484. Now you can start calling us back. Ẹ̀yin students ẹ lè jìjà yìí ẹ̀yin nìkan lè jìjà yìí. Ṣé bẹ́ẹ̀ ń fa àlùtà? Kí ló ń pè lálù? Ẹ̀yin gbọ́ àlùtà rí l'Amẹ́ríkà ni. Ẹ gbọ́ àlùtà rí ní US ni. Ní Canada ni ẹ gbọ́ rí ní UK ni ẹ gbọ́ rí ní China ni. Because àwọn ìjọba wọn satisfy wọn. Wọ́n fi ọ̀rọ̀ wọn ṣe àkọ́kọ́. Oyún inú gan wọ́n ti ní plan fún láwọn country wọn yẹn. Bẹ́ẹ̀ nǹkan táwọn dẹ̀ ní wọn ò ní nǹkan tí àwa ní nílẹ̀ Yorùbá. Why ìjìjà fi ń jẹ wá? Don't call on direct line. Please call us on WhatsApp alone. Call us on WhatsApp alone. Ẹ gbóhùn sókè. Ẹ dárúkọ bí tẹ́ ti ń pè wá o ẹ jọ̀ọ́. Hello. Hello, à ń gbọ́ yín. Mo ń pè orúkọ mi ní Mr. Tọ́pẹ́ láti Èkó. Ẹ ṣé ẹ gbóhùn sókè. Ẹ̀rọ àṣà ètò. Ẹ̀dẹ̀kú ètò náà Ọlọ́run máa bá yín tò. Àṣẹ. So nǹkan tó ṣẹlẹ̀ tẹ́rí kínní yìí tẹ́rí tó bá jẹ́ pé àwọn èèyàn nígbà tí Oduduwa nation yẹn pé wọ́n jáde bí ilé bó ṣe jáde ní head of SARS ìyẹn kọ́ ni mọ́tà ìyẹn kọ́ ni problem wa àní ká dúró
ká dá dúró káwa náà wà ká free ká kúrò lábẹ́ ẹrú ìyẹn ló yẹ ká sáré sí SARS kọ́ ni problem wa mo kàn wo àwọn èèyàn lóríṣiríṣi bí ìyà tó ń jẹ àwọn èèyàn ibi ó ti mọ bí ó dùn mọ́ wọn nínú ni I don't know àṣà ń tábù káàkiri àárín gbogbo ẹ̀ bó àárín bílù ṣe rí àárín bílù wọn yẹn ṣe rí bọ́ọ̀hún ṣe rí ẹ̀yin náà ẹ wò bí gbogbo wọn ṣe jáde àwọn olórin táwọn arín sìn gbàtà láfẹ́ dádúró ààrẹ nìkan kọ́ wọn jáde nígbà yẹn because kò kàn wọ́n ó dọ̀rọ̀ SARS àti ọ̀rọ̀ ṣe yahoo kò ṣe yahoo sí wọ́n jáde. kíni SARS kíní kan gbogbo wọn tún jáde sìn yẹyẹyẹyẹyẹ tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ìkọ́ tó yẹ kó ń dá sí kọ́ nìyẹn. ọ̀rọ̀ SARS sí ọ̀tẹ̀ wa tún jáde yẹyẹyẹyẹyẹ ìyẹn kọ́ ni mátà wa ìyẹn kọ́ ni pọ́blẹ́mù wa fà mo láìkè tó yìn ọlọ́run ọbẹ̀ rí gbọ́ mo láìkè tó yìn yìí o ọlọ́run adé máa fún yín ṣe mo dẹ̀ mọ̀ pé lágbára ọlọ́run àábọ̀ ọlọ́run dẹ̀ máa gbà wá pátápátá ọlọ́run máa gbà wá o mo mọ̀ wípé ọlọ́run ti dá sí ọ̀rọ̀ yìí ni ló jẹ́ kó rí bẹ́ẹ̀ because bó ṣe ń sọ tẹ́lẹ̀ ẹ mọ̀ pé àwọn Yorùbá wọn ò cooperate bẹ́lẹ̀ rí this first time táwọn yẹn cooperate àwọn Yorùbá cooperate gan kẹ́lẹ́ mọ̀ pé ọlọ́run ti lọ́wọ́ sí ni ọlọ́run dẹ̀ máa gbà wá lágbàtàn ẹ kú ètò God bless you. ó kù ìṣẹ́jú fẹ́rẹ́fẹ́ tá a máa lò mi ń fẹ́ kí program mi ju 1 hour lọ but bí àwọn èèyàn ṣe ń pè bí wọ́n ṣe ń ṣe é sí a máa fún wọn láàyè bíi 10 or 20 minutes more after that we will round up so that àwọn tí ò ráyè wo live ẹ̀ wọ́n á lè ráyè wo link tá a bá send sí wọn so that kò ní pọ̀ jù ẹ gbó sókè. ẹ káàárọ̀ bàbá lókà. ẹ ṣé gan à ń gbọ́ yín o. Hello. à ń gbọ́ yín ẹ gbó sókè à ń gbọ́ yín ẹ ṣé gan. ẹ káàárọ̀ ṣe ń gbọ́ mi. à ń gbọ́ yín lágbọ́yé. mo lu German ni mo ti ń pè ṣe ń gbọ́ mi mo kí gbogbo ṣe ṣókíṣó. gbọ́ mi ṣe rí àwọn ọkọ̀ ṣe ń gbọ́ mi. à ń gbọ́ nẹ́tíwọ̀kì yẹn ni. ẹ jẹ́ ẹ̀yìn akẹ́kọ̀ọ́ tiẹ̀ dúpẹ́ pé àwọn àbúrò àtàwọn ọmọ wọn jáde lọ. ṣe rí kan tí mo lẹ́yìn níbẹ̀ ni pé àwọn pípù yìí wọ́n máa ń wá olórí ṣe ń gbọ́ mi olórí yẹn ni wọ́n máa fi mú wa wálẹ̀ torí pé wọ́n ti ń ṣe láti mú ogun ẹ̀yìn tẹ̀ ń ṣètò Oduduwa yìí náà wọ́n ti ń pè wá lórí ní Europe báyìí pé àwọn kan wọ́n fẹ́ gbé fún àwọn ọba wọ́n ti gbá ṣe rí ogun nǹkan bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n ní tó ṣẹlẹ̀ pé bẹ́ẹ̀ mi ṣe rí solution sí ká máa sọ pé tàbá lè jọ ìwọ gẹ́gẹ́ bí wọ́n said tàbá lè jọ ìwọ̀n díẹ̀ ká jọ ìwọ̀n for now because solution ni ká máa sọ tàbá ní iye títì kan ò dá ogun wa mọ̀ ẹ jẹ́ ká sọ solution now on quick ẹ ṣe gan nǹkan ìfọdásí náà nìyẹn solution ni ká lè máa sọ ṣé ká jọ ìwọ̀n àgbà jọ ìwọ̀n ká lè vote ká lè mọ tó ń ṣẹlẹ̀ olówó alẹ́ sí i o ẹ ṣe gan ọ̀dọ́ àbọ̀. a ti sọ already no going back Oduduwa nation must emerge àṣẹ Ọlọ́run ni mo sọ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá gan à ń ṣorílẹ̀-èdè kan ìjọba tí wọ́n ń ṣe lórílẹ̀-èdè United Kingdom irú ẹ̀ làwọn dọ́gbọ́n sọ pé káwa máa ṣe ń bí ṣùgbọ́n wọ́n fi òjòrò wọ́n fi dorí ẹ̀ kodò United Kingdom there is 4 countries ló wà níbẹ̀ 4 nations they have England, Wales, Scotland and Ireland oníkálukú dẹ̀ ń ṣèjọba tí ẹ̀ gbogbo wọn lólówó tí wọn lọ́tọ̀ọ̀tọ̀ tán dẹ̀ ní national team wọn lọ́tọ̀ọ̀tọ̀ tán dẹ̀ jórílẹ̀-èdè ọ̀tọ̀ọ̀tọ̀ nígbà táwọn bàbá wọn lọ́wọ́ ń ṣèjọba lórí western region and that is why ta fi ní opportunity láti ní development tí a ní nígbà yẹn and ever since then tí wọ́n ti fagilé ọ̀rọ̀ regional government ní Nàìjíríà nothing more kò sí kankan tó tún kù mọ́ kò sí mọ́ láti gbà yẹn ó parí 56 years backward ní Yorùbá wà if you don't know kẹ́ lọ́mọ lẹ́ni ẹgbẹ́ òsókè kẹ́ dárúkọ yín àti bí tẹ́ ti ń pè. hello bàbá mi ẹ kú ètò ẹ ṣé o ẹ kú ètò láṣẹ Èdùmàrè kólódùmarè fún wa ṣe ni àṣẹ Èdùmàrè ṣe rí à ń tanra wa
nígbà míì nígbà tí a bá ń sọ wípé ṣe rí àwọn èèyàn wa wọn ò fẹ́ gbọ́ nǹkan nípa ara wọn ṣùgbọ́n wọ́n fẹ́ máa pọ̀ nǹkan ní ìkọ́lé òun ni problem Africa as a whole òun ni problem Africa nígbà tí nǹkan tiẹ̀ kò bá jọ ẹ́ lójú nǹkan ní nǹkan tó ń jọ ẹ́ lójú yẹn kò lè gbé ẹ́ àtijọ́ ta ti rán kókó mọ́ nǹkan ní nǹkan ibo ló gbé wa dé ṣùgbọ́n gbàtà ní pé ká gbé tiwa lárugẹ àwọn kan tún wá lọ mú propaganda jáde láti inú ẹ̀ bíi kéèyàn kan máa sọ wípé wọ́n fi ń promote ìṣẹ̀ṣe wọ́n fi ń promote kí ni màá fi promote ẹjọ́ nítorí Ọlọ́run inú Yorùbá nation bó nígbà bá ṣe pé igbá ẹ̀ lọ́ máa ṣe bá a gbé tó o bá pe igbá ẹ̀ lákùúfọ́ àkùúfọ́ wọ́n máa pè lákùúfọ́ nígbà tá à ń sọ wípé àwọn ọmọ wa tí wọ́n lọ ń pariwo end SARS now revolution now kìnnìkan ẹ wo bó ṣe ń yìnbọn pa wọ́n a dẹ̀ ń sọ fún wọn wípé àkàrà gìrì àbí àkàrà wòǹpà ló kọ́ díẹ̀ ẹ̀kọ́ gìrì àwọn ará Nàìjíríà wọ́n ń ṣe kúure àwọn Fúlàní Haúsá wọ́n ń ṣe kúure kéníwà ẹ kó múra gidi tì wọ́n ni bẹ́ẹ̀ ṣe ń sọ pé láyé àtijọ́ wípé èèyàn tó bá jalè wọ́n máa lọ pa sẹ́nu ọ̀nà ilé wọn ni kò kúkú sí rọ́ńbẹ̀ kódà ìgbà tí mo ìyá bàbá tèmi ló tọ́ èmi dàgbà mo béèrè lọ́wọ́ ìyá bàbá mi nígbà yẹn pé sórí ìgbà táwọn wà ń kékeré wọ́n ní kò rí báyìí béèyàn bá sọ 5 naira sílẹ̀ ńlẹ̀ nígbà táwọn wà ń kékeré béèyàn san owó ẹ̀ sílẹ̀ ńlẹ̀ wọ́n ní ẹni òmíì ló máa mú òkúta báyìí tó máa lọ mú tó máa fi lé orí owó yẹn pé kó kátẹ́gùn má bàa gbé lọ bólówó bá lọ tó bá padà wá tó ń wọ owó ẹ̀ ó máa bá ńlẹ̀ ńbẹ́ ibi tó fòkúta lé lórí sí wọn ò gbúdọ̀ jí ṣùgbọ́n nísìn ó di pé ká máa wá odindi èèyàn ọmọdé ń sọnù àgbà ń sọnù oyún inú ń sọnù olóyún gan ò lè jáde nínú ilé mọ́ ìfòyà máa wà ní pé àti pé kó padà wọnú ilé gan tógún ní wọ́n máa gbé lọ toyún inú ẹ̀ ni wọ́n máa lọ lò ó ni kí ló dé àwa ń sọ wípé a ò fẹ́ Nàìjíríà mọ́ ẹnìkan dẹ̀ sì ń sọ wípé òun kò yé òun nǹkan tá à ń sọ pàápàá jùlọ láwọn tó pera wọn olórí ẹrú dẹ̀ ni mo pe gbogbo wọn mọ́ àwọn ọba gbogbo wọn láìkú kan ni òwà lè sọ anybody tó bá ń sọ pé òun ń ṣe ti Yorùbá nation lábẹ́lẹ̀ kó gbé síta gbangba kárí nítorí wípé kí ni èèyàn ò lè má ṣojú mi kó má ṣẹ̀yìn mi wàá ṣojú mi wàá tún ṣẹ̀yìn mi ni kí ló dé ìyà yìí ti pọ̀ jù ṣe rí àwọn tó ń pariwo end SARS láwọn yẹn bàbá mi ẹ fi wọ́n lẹ̀ nǹkan kan náà ló ń bí nǹkan ṣe é mọ̀ ni nǹkan kan ọ̀dọ́ wọ́n ti sọ wípé bóyá káwọn àwọn èèyàn wa kí wọ́n lọ join kí wọ́n lọ gbé flag tiwa náà Oduduwa nation àwọn Biafra náà kọ́ gbé tiwọn ìyẹn là ń jíròrò lórí ẹ̀ látàná yìí tá a fi ń wo bá ṣe máa ṣe bó ṣe bóyá àwọn èèyàn wa máa bọ́ta bí wọn ò ní bọ́ta ká máa wò ó ṣùgbọ́n nǹkan kan ló máa bí nǹkan kan ẹ fi wọ́n lẹ̀ jẹ́ kó máa parí ṣe rí end SARS náà tó ń pariwo yẹn kò ní parí kúrò bẹ́ẹ̀ ṣe rí ẹ gbàgbé pé lótìtọ́ oníṣẹ̀ṣe lèmi ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìwé tó kọ ọ́ lẹ̀ Bíbélì ìgbà tí Fáráò tó kọ́ ní kó jẹ́ káwọn èèyàn wọn lọ ó lóun ò gbà kí wọ́n lọ ó lo gbogbo oríṣiríṣi strategy láti dè wọ́n mọ́lẹ̀ nítorí pé kò ní gbọ́ náà ni nítorí pé ìparun náà ló sì máa padà já sí ọ̀rọ̀ ẹ̀ máa padà já sí ìdí nìyẹn tó máa fi sọ SARS di SWAT ṣebí wọ́n ti sọ di SWAT àwọn èèyàn dẹ̀ náà wọn ò gbà from end SWAT now ní ìsìn á di Buhari must go from Buhari must go á ní àwọn ọ̀fẹ́ Nàìjíríà mọ́ nǹkan kan ló máa bí nǹkan ẹ má jẹ́ ká máa sọ pé bóyá nǹkan tó ń ṣe yẹn náà kàn máa ṣe lọ bẹ́ẹ̀ àfẹ́ bẹ́ẹ̀ ó máa lọ bẹ́ẹ̀ a dẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn tó gbìyànjú láti ran àwọn tó ń ṣe protest yẹn lọ́wọ́ nípa pé wọ́n pèsè oúnjẹ àti omi drinks tí wọ́n máa mu ẹlòmíì ò róúnjẹ jẹ nínú ilé ẹ wá ní káwọn youth má bọ́ síta kò síṣẹ́ kò sí kankan ó dẹ̀ ti mọ̀ pé tóun bá lọ ṣe protest òun àkúkú róúnjẹ jẹ ńbẹ̀ kí ló dé tóun ò kúkú kú síbẹ̀ so ó wà òkè bó ṣe ń ṣe yẹn fi wọ́n lẹ̀kọ́ máa ṣe bẹ́ẹ̀ yẹn àwa ti mọ̀ wípé ṣẹ́rí ìjọba tí wọ́n wà yìí kò ní gbọ́ kò ní gbà ni èṣù òde ní jẹ́ kó gbọ́ ayílálà ò ní jẹ́ kó gbà
so that fúnra ara oníkọ́ wọn báyìí kọ́ máa fẹnu ara wọn pé kú. In fact kí gbogbo àwọn oníṣẹ̀ṣe tó bá wà lórí ibi yìí kán jọ kán máa gbọ́ mi ẹ bá wa bẹ èṣù lọ́wọ́ ẹ̀ káwa náà bẹ̀ lọ́wọ́ ẹ̀ níbi táwa náà wà ẹ̀gbọ́n ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá ní gbogbo ibikíbi tọ́mọ Yorùbá bá wà kán bá wa bẹ èṣù lọ́wọ́ ẹ̀ tiwọn kán má gbọ́ kán má gbà títí tó máa fi fọwọ́ ara wọn ṣera wọn tí gbogbo Nàìjíríà yẹn máa fi fọ́ túká kéníkàlùkù máa dúró tiẹ̀ mi ò ṣe kó gbà kò di wàhálà kéníkàlùkù kí Yorùbá nation ẹ̀ má jì kí Ìgbò dúró kí Haúsá kan bá ti wọn lọ kí Fúlàní gan wá gbígbà kéníkàlùkù ṣọdẹ ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kó mọ ẹranko tó gbà nínú igbó. Ó dáa. Wàhálà pọ̀ jù. Àwa tá wà lẹ́yìn odi ebi inú ń bí wa àfẹ́ padà wá sílé oko ẹrú la wà a sí nílùú òyìnbó tá a máa jẹ gbádùn ìdí nìyẹn tẹ́ fi ń rí wípé ariwo tiwa ló pọ̀ jù àwọn èèyàn wa ní Nàìjíríà wọ́n kàn máa ń ṣe bí Black Americans sí wa ni àwọn Black Americans yẹn ìwà tí wọ́n ní wípé àwa làwa táwọn lẹ́rú ṣáwa mọ̀ ìgbà tán ta gbogbo wa lẹ́rú ni ìgbà tẹ́yìn ń bínú ẹ̀yin Black Americans ẹ̀ ń bínú pé àwa là tà yín lẹ́rú àwa ń kọ́ ṣáwa are we better than you people are even better than us because àwa tún wá ń ṣerú níbí ni àtúwá ń ṣerú níbí ni bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwọn ará Nàìjíríà ṣe rí àwọn ará Nàìjíríà ara máa kọ́ wọ́n pé ẹ̀yin wà ń lo òyìnbó ẹ̀mọ́ kan tó ń ṣẹlẹ̀ ń bí àwa táwa ń lo òyìnbó ń kọ́ nílùú òyìnbó bó bá ní dọ́kúmẹ́ǹtì bó lọ hospital pé ara ẹ̀ ò yá tìyẹ́ bá ẹ tìyẹ́ ti bá ẹ bó ní dọ́kúmẹ́ǹtì wọ́n máa yọ nǹkan kan lára ẹ̀ ní ṣáá àgàgà kó lóyún nílùú ìtàlóyì ó fẹ́ lọ bímọ ní hospital wọn ó ní dọ́kúmẹ́ǹtì wọ́n máa yọ kídínì ẹ̀ gbogbo ohun tó fi ń jẹyàn wọ́n máa yọ gbogbo ẹ̀ díẹ̀ lára ẹ̀ wá kàn máa rí pò ń sí kìíní tó bá délé ṣé gbogbo yẹn ní ìsìn yẹn níwà ẹ̀dẹ̀ máa jókòó máa wò gbogbo bímọ bíi ní ìsìn ẹ̀rù ń bà wọ́n wọ́n bá máa gbọ́ pé wọ́n fẹ́ ṣe operation fáwọn ẹrù àyà máa fò wọ́n ni kí ló ṣe fẹ́ sọ ìyà tó ń jí àwa gan ojú ti Nàìjíríà lọ a fẹ́ padà wálé ó pè mí kí wá máa játa lóko ní Nàìjíríà jẹ́ ní ilẹ̀ Yorùbá ju kí n wà ní ilẹ̀ onílẹ̀ lọ kí wá máa bá wọn máa ṣe ẹrú wọn nǹkan tí mi ò lè ṣe nínú ìlú mi kí n máa ṣe nínú ìlú yìí. Ẹ wo ẹ̀yin aráàlú ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà ẹ má máa kanra mọ́ àwa tá wà lóyìnbó you people are better than us o ẹrú gidi là ń ṣe o you are better than us you are better ní Nàìjíríà ní ìsinyìí bóòrò oúnjẹ jẹ tó bá ṣe pé gbogbo èèyàn tó dẹ̀ mú kirikiri ní ìsìn ìgbà tẹ́mi wà ní Nàìjíríà 7 years ago tó bá wọnú ilé neighbor ẹ o lè wọnú ilé neighbor ẹ kó kí neighbor ẹ kó fún ẹ lóúnjẹ kò sí yẹn bí kò sí happiness gbogbo ìwà àti neighbor ẹ lè máa gbé ẹni tó ń gbé lẹ́gbẹ̀ẹ́ ilé mi ní ìsinyìí bó dúdú ni o bó pupa ni o bó kúrú bó ga omi ò mọ̀ a dẹ̀ ti ń gbé bí lọ ní more than 3 months bó ṣe rí bí nìyẹn kò sí pé ìyá alágbájá ẹ káàárọ̀ ń bẹ̀ yẹn kò sí yẹn bí oníkálukú face your problem ni happiness tẹ́yìn nílẹ̀ òun yẹn àwa ò ní bí o that is why we want to come back home ọmọlúwàbí ara wa báyìí ìlú òyìnbó ti gbà lọ́wọ́ wa ìlú òyìnbó ti gbà lọ́wọ́ wa kò sí gbogbo pé oníkálukú ríra wọn mò ń lọ ilé ọ̀rẹ́ mi kò sí yẹn bẹ́ẹ̀ o kò sí yẹn bẹ́ẹ̀ bí they want to take the happiness from us and we don't want it. That is why kí Yorùbá nation dá dúró káwa padà lọ́lé tí ẹ̀yin ẹ jẹ́ kí Yorùbá nation náà máa jì ẹ̀ rí gbogbo àwọn ọmọ yín tó wà ń lo òyìnbó gbogbo wa bá ṣe máa sá padà wálé ẹ̀ ṣe wàá mọ̀ pé lótìtọ́ àti lódodo ìyà làwọn ọmọ yìí ń jẹ. ẹ ṣe mo sísá wa. àwọn àgbààgbà wa tó sọ wípé àjò ò lè dùn kó nílé má relé àjò ò lè dàbí ilé òótọ́ lọ́sọ̀ o wọ́n rí tán o àjò ò dàbí ilé o àjò ò dàbí ilé o. Africa is heaven, while abroad, Europe is hellfire. That is the truth. Nothing but the truth. If you have not been there, you can't. I seem like báwọn dá sí 6 years tí mò ń lò nínú ìlú ire. Mò ń pariwo ni. Ó ti sú mi torí mo ti rí tán. Àwọn yòókù tó ń wálé tó wá ń bòsì fún yẹn sàkámàgé ni o. Kò sí kankan o. Tó bá ti stress ara wọn tó ti kówó wá. Tó ti kówó wálé wọ́n wá ná yàfùnyàfùn wọ́n tún padà bọ̀ wọ́n bọ̀ wá ṣẹ̀rù wọ́n bọ̀ wá mú ẹrú wọn lójú pálí wọ́n fowó yẹn wọ́n fi wá kó yín jẹ ni o wọ́n
kàn fi búrẹ́dì wá kó yín lómi ọbẹ̀ kò sí kankan bí kò sí kankan anybody tó bá sọ pé nǹkan wà fóun bí kó bọ́sà kó jẹ́ ká jọ sọ. ẹ ṣe sísá mi ẹ jẹ́ ká tún fún àwọn èèyàn láyè ẹ ṣe ẹ jẹ́ kí n fi yín lẹ̀ ọlọ́run ọba bá wa ṣe ó ti sú wa we are coming back home please. ẹ dárúkọ yìí kẹ́ sọ bí tẹ́ ti pè ẹ ti pè wá lẹ́ẹ̀kan. ẹ ló ẹ máa sọ̀rọ̀ yín à ń gbọ́ yín. hello sir èmi náà tún ní o ẹ kú iṣẹ́ ìlú láti London lèmi ti ń pè yìí ọmọọba Adétutù lèmi nǹkan tí mo fẹ́ sọ mo fẹ́ bá yín sọ̀rọ̀ personally so nọ́mbà tí máa pè yín sí ẹ lè bá mi text ẹ̀ ọ́ mi mọ̀ bá ṣe máa ṣe ṣùgbọ́n mo ní ọ̀rọ̀ tí ò ṣe é sọ lórí ètò yìí so ẹ pè mí èmi ti sọ̀rọ̀ mo ti sọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ ṣùgbọ́n ẹ túbọ̀ bá wa tẹ̀ mọ́ wọn létí petition and poll yẹn ẹ túbọ̀ bá wa ṣe èmi pàápàá mo ti ń send ẹ mo ń force àwọn ènìyàn mi ni pé by fire by force tẹ bá fẹ́ nǹkan gbà lọ́wọ́ mi you must sign it and wọ́n dẹ̀ fi ń yé mi pé àwọn ti ń sign ẹ̀ mo dẹ̀ ń sọ fún wọn ẹ máa share ẹ̀ bẹ́yìn ṣe sign ẹ̀ ẹ túbọ̀ máa share ìyẹn ni kẹ́ bá wa sọ fún gbogbo àwọn tó wà lórí platform tó ń gbọ́ yín yìí wípé kọ́ jọ nǹkan tá a lè fi bọ́ lóko ẹrú yìí nìyẹn kọ́ jọ kọ́ bá wa sign poll and petition yẹn láì sí yẹn ọ̀rọ̀ lákọ̀ máa sọ o àwọn arábí dẹ̀ ń gbáradì wọ́n ń gbáradì o ṣùgbọ́n èmi mọ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run kò ní lọ láìṣẹ ó di dandan kó ṣe àjọ jàjàyè àjàyè la máa jà Oòduà àdẹ́gbẹ̀ wa o. àmì àṣẹ Èdùmàrè ẹ ṣé mà á dúpẹ́. This will be our last caller lẹ́yìn wọn kò ní sí àyè mọ́ because a fẹ́ kí program wa kó gùn jù so that káwọn èèyàn lè wò ó yá gbóhùn sókè. ẹ gbóhùn sókè à ń gbọ́ yín. Okay, à ń gbọ́ yín. Hello. Yeah. Hello. Hello, à ń gbọ́ yín o. Ẹ kú ètò Ọlọ́run á fún wa ṣe. Àti US mo ti ń pè. But èmi kò fẹ́ kọ́ suggest ni is it not possible kẹ́ quickly mobilize àwọn members wa lọ́hùn wọn yẹn láti lè darapọ̀ mọ́ EndSARS with Oduduwa banner, Oduduwa this, so that because now I believe security were bad because they dare not come out and be shooting the protester. So about the opportunity fi jẹ́ káwọn members náà jáde káwọn náà gbé placard wọn gbé banner jáde that will help us instead of talking and talking because I believe security is guaranteed right now at this atmosphere. Security is guaranteed. 5 people have been killed, and security is guaranteed. Oh my God! No, nǹkan tí mo mean kò sí security ní Naija lóòótọ́, but ó máa yàtọ̀ sí pé tí Oduduwa nìkan ló ń protest. Now, àwọn youth tí wọ́n protest nísìnyí, they don't want to even leave the street. They want to continue. One agitation today, another one tomorrow. Okay. Just an advice pé bóyá tí Oduduwa náà jáde. A máa ṣiṣẹ́ lé lórí. A máa ṣiṣẹ́ lé lórí. Thank you, sir. Ìyẹn ni mo mọ̀ kókò sí. So I understand. I can. Mi ò lè ní bí ẹ lọ sí ẹ̀mí ara yín because. Tábà ti ṣetán. No, there's no problem. Yìí ṣe pé bóyá ẹ̀rù ń bà àwa aláṣẹ àkọ́kọ́ jáde l'October 1st àṣẹ rally. But tá bá ṣe tán à á sọ̀rọ̀ àwọn tó tún jẹ́ ọ̀gá fún wa tó jẹ́ leaders fún wa ẹ mọ̀ pé Yorùbá ìlú orílẹ̀-èdè tó létò ni àwa létò gbogbo nǹkan wa pẹ̀lú ètò ni so a máa béèrè lọ́wọ́ wọn àwọn látọ́ wa sọ́nà pé òkè ẹ lọ darapọ̀ mọ́ wọn ẹ bá wọn ṣe ẹ rìn bí eléyìí ẹ rìn bí eléyìí a kàn lè dédé bọ́ síbẹ̀ ká la fẹ́ join wọn so a ní ṣe a máa bá wọn tó jẹ́ leaders a bá wọn sọ̀rọ̀ so tó bá ní bọ́n bá ṣe so tó bá ti ní ká go on iṣẹ́ ń tẹ̀síwájú ẹ ṣe. Last caller, please. Last caller. Ó pẹ́ tẹ́ tí ń pè ló jẹ́ ń fún yín láyè. Ó yá kíákíá.
Calling. Oya ní kọ́mọ́ ó pẹ́ tẹ́ ẹ ti ń pè. À ń gbọ́ yín. Ìyá ẹ ṣe gan àdúrà yà gbà ẹ kú bẹ ṣe ṣiṣẹ́ yẹn. Ṣé rí nǹkan tí èmi kàn rí ṣe ni pé ẹ bá jẹ́ kó jẹ́ Oduduwa nìkan ló máa jáde like ní. Calling. Ẹ má pè téèyàn bá ń sọ̀rọ̀ lọ ẹ má sọ̀rọ̀ yín lọ. Like ní London àwọn Oduduwa àti àwọn Biafra àdọjọ jáde tó bá bá. Àwọn èèyàn ò máa gbọ́ báyìí o. Calling. Ẹ jẹ́ kẹ́ni tó sọ̀rọ̀ kó sọ̀rọ̀ tán máa fún yín láyè. Máa fún yín láyè. Oya go on. Ẹ máa sọ̀rọ̀ yín. À ń gbọ́ yín. Calling. Oh, Jesus. Hello? Hello, good day. Ẹ gbóhùn sókè à ń gbọ́ yín. Okay, sir. Ṣẹ́gun lórúkọ mi, èmi ń kọ́ láti Port Harcourt. Okay. Èmi náà fẹ́ contribute to yọ̀ọ̀ tó wà lẹ́yìn. Wọ́n gbọ́. Nípa petition tá à ń sọ yìí ẹ̀. Èmi ti sáyìn tẹ̀lé mo rẹ̀ ti send it many people mo rẹ̀ ti jẹ́ kí many people understand about it. But one thing mo fẹ́ sọ gbà ni pé àwọn èèyàn kan wà tó yẹ pé wọn ò tí ì mọ ìkíní wọn ò tí ì mọ nǹkan tí petition ẹ̀ mean. Wọ́n kàn gbọ́ petition àwọn ò tí ì mọ nǹkan tó mean and then nǹkan tó máa yọrí sí ní petition ẹ̀ fúnra rẹ̀ and then bó ṣe ní agbára tó ti lè help wá sí. So ẹ bá wa try ẹ bá wa fún ẹ̀sùn explain more than the way you done that text ṣàlàyé. So that wọ́n ti àwọn náà lè fi ṣe ni wọ́n lè fi wọn wọ́n láti ṣe understand because ìkíní ẹ̀rù ń ba most of people láti sign it because of wọn mọ the real meaning of that petition understand àwọn táwọn bá ti gbọ́ petition wọn rò pé bí àǹsọ̀ sí ọlọ́pàá lè wá máa wọn fún ọ̀rọ̀ nǹkan tó lè máa ẹ̀rọ understand that kind of thing ẹ bá wa try kẹ bá wa fi Yorùbá kẹ bá wa fi tún fi ṣàlàyé fún àwọn èèyàn dáadáa kan fi lè mọ kí ni ìtumọ̀ petition yẹn kan kí ni petition yẹn tí ló lè ṣe fún wa understand. Okay. Kò sí wàhálà. So. Sister Buki, I can see you are online. Can you please call so that you can explain a little about the petition to our people, our listeners at home? If you are able to do that, I will appreciate it so that you can explain little about the petition, the importance of the petition. So to our people, please, if you can still do that, we still have like 5 minutes to go. Sister Buki Taiwo. So, well, ẹ jẹ́ ká máa fi opportunity yẹn dágbére because àròjọ musolókun mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ wà lórí ètò pẹ̀lú wa látìgbà tí a ti bẹ̀rẹ̀ tí a ti lọ fún àǹfààní ẹ̀yin tí ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ lẹ́yìn tí a bá parí ètò tán nọ́mbà tí mo pín sójú ibẹ̀ yẹn nọ́mbà tí ẹ máa fi bá mi sọ̀rọ̀ nìyẹn 07039848569 Omoluka lèmi jẹ́ mo dẹ̀ fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi bẹ̀ gbogbo wa wípé ẹ nawọ́ ìrànlọ́wọ́ sí wa ẹ má wò wá níran àwa náà ń jáde from one town to another láti village sí village láti lè pariwo láti kéde ìhìnrere ọ̀rọ̀ Odùduwà yìí fún àwọn èèyàn owó la fi ń rìn ẹ dìde ìrànlọ́wọ́ fún wa kì í ṣe pé a wá síbí láti wá tọrọ bárà lọ́wọ́ tàbí láti wá sọ pé bóyá dandan kẹ́ mówó kan wá no ní tẹ́ bá fún wa là á lò bẹ́ẹ̀ dẹ̀ fún wa náà bó bá ibi tó bá ṣe é fẹsẹ̀ rìn fún wa á fẹsẹ̀ wa rìn àwa ti pinnu lọ́kàn wa pé a fẹ́ ṣe é a dẹ̀ ń ṣe é ní ìdáyé àná ìwòye àná a wà ní Owódé Ìjẹ̀ṣà láti bẹ̀ àtún múùfù wọ Owódé Ọ̀wẹ̀nà méjèèjì láàrin papọ̀ lánàá tá a dẹ̀ ṣiṣẹ́ òun abọ́sà ní àwọn ọlọ́kadà ìwọ̀nba vest takolo pín fún wọn ní sticker fún wọn ní flyers gbogbo ẹ̀ lánàá àwọn kan tí ẹ̀ tún kóra wọn jọ sódì kejì tó ń ta iṣu wọ́n tún bá wa ń jà pé àwa sọ́dọ̀ wọn pé sáwọn ọmọ Yorùbá ni so iṣẹ́ pọ̀ dáadáa lọ́wọ́ wa tá a fẹ́ ṣe àwa fàsìkò ibẹ̀ yín ẹ dìde ìrànlọ́wọ́ fún wa àwọn tá a jọ ń kọ̀wọ́ rìn tó bá wa mójútó ọ̀rọ̀ gbogbo prógrámù tá à ń ṣe a nídìí láti fún wọn ní fóònù káwọn náà máa bá wa ṣí ẹ̀ kó máa bá wa mójútó gbogbo ẹ̀ à ní máa ṣe prógrámù lọ kó tó jẹ́ mi máa tẹ gbogbo ẹ̀ ìrànlọ́wọ́ la nídìí látọ̀dọ̀ yín nọ́mbà mi ló wà ń bẹ̀ yín ẹ pè kẹ́ ṣe little assistant ẹ bá lè ṣe fún wa tá a dẹ̀ máa dúpẹ́ tá a máa mọ rírì ẹ̀ so ẹ̀bẹ̀ la bẹ̀ yín just your assistant so that kí gbogbo nǹkan tá a bá ṣe kó lè máa tẹ̀síwájú kó lè máa move on and move on so abẹ̀yìn ni kò sáàyè fún kọ́ mọ́ a lè gbé kọ́ kankan mọ́ please
àfi tẹ́ bá máa pè wá lẹ́yìn ètò torí pé kí ni àkókò ti lọ. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ wà pẹ̀lú mi, gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n mi pápátá, mo dúpẹ́ lọ́wọ́ yín. Màmá mi Òṣàtọ́lá, obìnrin bí ọkùnrin, I appreciate you. Mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan ni. Oduduwa agbe wa, àwọn alálẹ̀ àti wà lẹ́yìn àti yín lẹ́yìn. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n mi Ọláyọmí Kóìkí, àwọn là ń wò tá fi ń ṣiṣẹ́ wípé ẹni tó bá lè máa ṣe irúṣẹ́ bí eléyìí ó yẹ káwa gan lè ṣe, káwa náà lè gbìyànjú. Mo dúpẹ́ lọ́wọ́ yín o Ọláyọmí Kóìkí, I appreciate you. Mo dúpẹ́ lọ́wọ́ Tajudeen Adigun, bàbá pàtàkì náà jẹ́ fún mi ní Yorùbá World Congress UK and Europe. Mo appreciate yín àti gbogbo àwọn tíìmù tẹ́jọ́ ń ṣiṣẹ́ papọ̀. Bó tiẹ̀ jẹ́ pé ọ̀tá fẹ́ máa gbógun lábẹ́, ṣùgbọ́n ìmọ̀ wọn ò lè ṣẹ́, ìmọ̀ wọn ò lè ṣẹ́. Ọlọ́run ti fi ìdí yín, ó ti fi múlẹ̀, so and nothing will change it. Ẹ máa ṣiṣẹ́ yín lọ, ẹ máa continue, just continue, nothing can disturb you, nothing can distract you. So torí pé kí ni intẹ́ filẹ̀ òun làwa ń tẹ̀lé. Mo appreciate yín. Bákan náà bàbá mi Àròpọ̀ Ire, mo dúpẹ́ lọ́wọ́ yín gan, mo mọ rírì àtìlẹ́yìn yín fún wa. Mo dúpẹ́ Gbẹ̀du Ire, bàbá mi Erelú Àbíkẹ́ Adé, mo dúpẹ́ lọ́wọ́ yín, mo mọ rírì iṣẹ́ tẹ́ ẹ ṣe, iṣẹ́ takuntakun yín. Mo dúpẹ́ gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tí ẹ ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Oduduwa, gbogbo yín ni mo kan sára sí, ni mo gbé dànsákì fún. Ẹ ń ṣiṣẹ́, ẹ ń ṣe gudugudu méje. Èmi fúnra mi dẹ̀ mọ̀, Omoluka mo mọ̀ iṣẹ́ lẹ̀ ń ṣe. Mo appreciate gbogbo yín pápátá. Mo dúpẹ́ lọ́wọ́ yín Adé Thomas, àwọn ti Heritage, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Kò sí ẹni tẹ́mi yọ sílẹ̀ nínú wọn. Dara Talk Show, gbogbo yín ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀, every one of you tẹ́ ń pariwo bí ọ̀rọ̀ Oduduwa ṣe máa lójútùú, bó ṣe máa lójútùú, gbogbo yín ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Mọ́mì, kò sí bá ṣe lè ṣe mọ́ àlè gbé kọ́kẹ́. Ó pẹ́ tẹ́ ẹ ti ń gbìyànjú. Ẹ sọ̀rọ̀ yín ní ṣókíṣókí, àti ṣe tán mà. Hello. À ń gbọ́ yín ní ṣókíṣókí, àti ṣe tán. À ń gbọ́ yín mà. Yeah, I want to call, so it's better. Let me off the. Tá a bá ti ṣe tán, ẹ lè pè wá. Tẹ́ bá ní kan tẹ́ fẹ́ bá wa sọ, kò sí wàhálà. Program ń continue by Thursday. Mo máa wà nílùú kan tí mi ti fẹ́ dárúkọ ń sìn, because àwọn èèyàn monitor èrè wa. So mi fẹ́ kán tún lọ dúró síbẹ̀, kán tún máa sọ pé wọ́n fẹ́ lọ ṣáájú wa lọ́bẹ̀. So àní sọ. By the time tá a bá débẹ̀, tá a bá bẹ̀rẹ̀ program live, ẹ rí, àtún send the link so everybody á rí pé àti wà ń bẹ̀, pé iṣẹ́ dẹ̀ ti bẹ̀rẹ̀ lágbára Ọlọ́run. So mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa o, kò ní bàjẹ́ fún wa. Ẹ jọ̀ọ́ nọ́mbà tí ẹ lè pè sí, òun ni mo ti pín síbẹ̀ yẹn. Eléyìí tó wà ń bẹ̀, kò sí nọ́mbà méje tẹ́ bá pè sí, àdá yín lóhùn 07039848569. Omoluka lè mí jẹ́ títí ta tún fi máa pàdé lórí ètò yìí. Ẹ lọ sign petition tí yín tẹ́ bá ti sign yẹn. Ẹ fẹ́ràn ilẹ̀ Yorùbá o, go and sign the petition and send it to your friends. Ẹ send ẹ sáwọn student ẹ jẹ́ káwọn náà ó yé yín náà, so kò ní bàjẹ́ fún wa. Jẹ́ títí di ọ̀la Thursday, yes, ọ̀la ni kì í ṣe ọ̀túnla. Ọ̀la Thursday ta tún máa pàdé lórí àkànṣe ètò tí à ń ṣe wọ̀nyí. Lágbára Ọlọ́run kò ní bàjẹ́ fún gbogbo wa o. Ẹ ṣé, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ní báyìí a máa kọ anthem wa, lẹ́yìn tá a bá ti kọ anthem wa, a máa lọ. Ẹ má pè à ń kọ anthem lọ́wọ́ o, à ń kọ anthem o. Ẹ má pè à ń kọ anthem. Ẹ má pè ká ṣiṣẹ́ ká jọlá, ìṣọ̀kan àtòmìnira ní ẹ jẹ́ ká máa lépa, tẹ̀síwájú fọ́pọ̀ ire àtòhun tó dára. Ọmọ Oòduà dìde, bọ́ sípò ẹ̀tọ́ rẹ, ìwọ ni ìmọ́lẹ̀ ògo.
bye bye ẹ ṣé títí ọ̀la tá a tún máa pàdé.